mọ̀ pé ìkẹ́kọ̀ọ́ ò ní lo okun kọ́mọ́ bọ̀ lóyún láéláé ẹ bá ti ń lọ ní ẹ̀mọ̀ bọ̀ rẹ ni ìfẹ́ ìkéjò lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó gbébọn lọ́wọ́ káwá. Praise the Lord. Praise Jesus. Today's message is about why does the Bible reject working on Sabbath day? Kí ni ìdí tí Bíbélì tó tako kéèyàn ṣiṣẹ́ lọ́jọ́ Olúwa? Ọjọ́ Olúwa tó ń sọ ní báyìí, according to the Bible, wọ́n pè ní Sabbath day. Nǹkan tó ń kọ sínú Bible nìyẹn, Sabbath day. Wọ́n sọ pé ọjọ́ Monday, wọ́n dẹ̀ sọ pé ọjọ́ Jímọ̀, wọ́n pè lórúkọ ọjọ́ kankan, wọ́n dẹ̀ ní ọjọ́ Saturday, wọ́n ní Sabbath day. So tó bá wá mọ̀ ìtumọ̀ Sabbath day, I think the answer is clear. Ìyẹn ni pé nǹkan tó ń béèrè á tètè dá ẹ lóhùn pé Sabbath day. Ní èdè Yorùbá àti èdè English, nǹkan tí ẹ kàn kọ síbẹ̀ ní Sabbath day. Ó tún wá ní èdè mìíràn tó máa tún lò fún ọjọ́ Olúwa. Ọjọ́ Olúwa. Ọjọ́ Olúwa ò pé méjì o, ọjọ́ Olúwa. Ó tún wá pè ní ọjọ́ ìsinmi, a tún lè pè bẹ́ẹ̀. Ìyẹn ní èdè Yorùbá àti ní èdè English, resting day or holy day. So ọjọ́ kan yẹn náà ti ń sọ, ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ Saturday tàbí kẹ́ gbọ́ Sunday tàbí kẹ́ pè ní Jímọ̀ tàbí kàn pè ní ọjọ́ Friday. No. From Genesis to Revelation, you not hear those things. That is what we call civilization. Ọ̀nà pè ní ẹ̀kọ́ ìgbàlódé tí àwọn èèyàn ń sọ ní ọ̀rọ̀ tí a kọ sínú Bible wa. Ìyẹn tí wọ́n gbàgbọ́ ní Bible ni mo sọ yìí o. Ẹni tó bá jẹ́ pé tó wá pè rẹ̀ ní Kristẹni tàbí onípò ń gba Bible gbọ́. Tó bá gba Bible gbọ́, o lè jẹ́ Kristẹni. Àwọn Kristẹni pín sí ìpele méjì. Àwọn kan à ń pè wọ́n ní ẹ̀sìn Old Testament náà gbé dání, ìpele mẹ́ta gan. Àwọn kan náà tó wá gbé ìkan dání, New Testament náà gbé dání. Àwọn kan wá gbé gbogbo Bible wọn gbé dání. Àwọn yẹn náà Kristẹni náà ni gbogbo wọn. Ìkan tó wá wà tó tún fẹ́ jọ wọ́n, tó jọ ti àwọn tó gbé ti Old Testament dání yẹn náà ń pè ní àwọn Jewish, yẹn ní Israelite. Àwọn ò gba nǹkan tó ń jẹ́ nípa ti Jésù, kò tí ì sí nǹkan tó jẹ́ Jésù lọ́dọ̀ wọn. Jésù ò tí wà sáyé yìí, tí ì rí Jésù. Ọ̀daràn wọ́n pè ní Jésù. When you say Jesus or son of Yisa, you are talking about a criminal person. It's like Igboho. Ẹni tó ń sọ yẹn like Igboho. Okay, so màá jẹ́ kí òye yé wa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn nǹkan tí à ń fojú rí ní àkókò tá a wà yìí. A máa gbọ́ àwọn nǹkan kan, a máa rí àwọn nǹkan kan, a máa play àwọn nǹkan kan fún wa. So a lè mọ̀ bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè àgbáyé wa báyìí. So a máa gbọ́ àwọn nǹkan kan. Ó sì ṣe kéde fi hàn wá náà ká máa wò ó gẹ́gẹ́ bí àwòrán. Mo sọ̀rọ̀ kan, á jẹ́ kí n sáré padà sórí ẹ̀. Mo dárúkọ Jésù pé ó dàbí Ìgbòho, ọ̀daràn, àfẹ̀yìnwó gate àti ẹlẹ́tàn. Orúkọ burúkú tó wà wù yín kẹ́ pé wọ́n ṣe ń pè náà ní Ísírẹ́lì ní nípa ti Jésù Kristi. Wọ́n kọ́lẹ̀ ni o. Àkọlé oríṣiríṣi ló wà nínú Ísírẹ́lì nípa Jésù Kristi tí àwa ń pè ní olùgbàlà wa. Ó wá kù sọ́wọ́ ẹ̀ bóyá ìwọ náà gbà lólùgbàlà ẹ̀, bóyá wàá rí gẹ́gẹ́ bí ẹ̀sìn àjòjì. Yes. Ẹni tó bá sọ pé ẹ̀sìn àjòjì ni kò purọ́. Ilẹ̀ Yorùbá òrìṣà làwa ń bọ. Gbogbo àgbáyé òrìṣà náà ń bọ. Ìlú kan ní òbọ òrìṣà tán yàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Àwọn èèyàn pè ní Jewish Israeli. Àwọn tó wá pè lọ́mọ Ọlọ́run yẹn gangan wọ́n wá mọ Jésù. Bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ láàrin àwọn áńgẹ́lì. Àwọn áńgẹ́lì wọ̀nyẹn náà, ọ̀run àpáàdì tó ń sọ yẹ kò sí ọ̀run àpáàdì fún ènìyàn. Torí èèyàn dá ọ̀run àpáàdì. Ẹni tó dá wàhálà alẹ́ náà dá fún. Torí pé òun àti Ọlọ́run àti Jésù àtẹ̀mímọ́ àwọn mẹ́rin yẹn náà kọ Bíbélì.
ibo láti lè rí kà nínú Bible? Where can we find it in the Bible that the 4 authors of the Bible, what is their name? Who are the people who wrote the Bible? Èèyàn mélòó ni wọ́n, orúkọ wọn? Ó yá, ẹja dáhùn kíákíá. Ta ló fẹ́ dáhùn? Àtọmọdé àtàgbà. Either you are a child or you are adult. Can you tell us where can we find it in the Bible? Genesis chapter 1 verse 1. Yes, you correct. What's that? Daniel. Brother Rotimi. I didn't ask your name, please. I said, who is that fellow that you mentioned in Genesis chapter 1 verse 1? Who? Ọlọ́run bàbá. That's Godfather 1. Second, another fellow, another place. Yes, kí lẹni ẹ ń sọ? Àgbọ̀rọ̀ yín sókè o. It's not loud. Jésù. Genesis chapter 1 verse 2, right? What is the name of the fellow? Darkness. Okay. Darkness mean it mean devil. So that is the meaning of darkness. Okay, another fellow. That's number 2. The second in command. The first creator. That's the devil. But you don't know. Genesis chapter 1 verse 6. I don't mean by wọlé. Another fellow. Talẹ́nì kejì. Abẹ́nì kẹta. Ẹnì kẹta. Àmọ́. Ó ga o. Okay. Chapter 1 verse 2. Spirit of God. Holy Ghost. Okay. Ẹnì kẹta. The same Genesis chapter 1 verse 2. Holy Ghost. Ìyẹn ni ẹ̀mí Ọlọ́run. Ìyẹn ni ẹ̀mí Ọlọ́run. Ẹnì kẹrin. The 4th fellow. Last. Ẹnì kẹrin tó ń jọ kọ Bible. Tani o? Genesis chapter 3, Jesus Christ. Genesis chapter 1 verse 3. That is the light. Ó túmọ̀ sí Jésù, ó ní ìmọ́lẹ̀ ayé. Tẹ́ bá dé nínú ìwé John chapter 1, a tún máa ṣàlàyé ẹ̀ dáadáa. Ó dẹ̀ kún ní Bible lóríṣiríṣi bẹ́ẹ̀. Okay, praise the Lord. Tí ẹ bá ti miss àwọn kinní wọ̀nyí, ẹ gbàgbé nípa pé ẹ mọ Bíbélì. Ẹ mọ Bíbélì nìyẹn o. Ẹ dẹ̀ mọ̀ túmọ̀ bí Bible nìyẹn. Ìgbà tí ìbẹ̀rẹ̀ bá ti wá, wọ́n ní tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí lolódodo yóò ṣe. Okay, àwọn yẹn kọ́ ni ẹ̀kọ́ wa ṣá, akànyàbá ni. So tí Israeli bá sọ pé ibi tí Israeli ti ṣìnà nìyẹn o, wọ́n ti ṣìrẹ̀ wọn lọ́nà. Tí wọ́n sọ pé Jésù ti wà tán kọ̀ọ̀kan kú kọ́lẹ̀ sínú ìwé wọn. Oríṣiríṣi ìwé burúkú làwọn olórí wọn, àwọn Farisí wọn, àwọn Sadducees wọn, àwọn high priest wọn, ìkọkúkọ náà kọ́lẹ̀ nípa Jésù. So bẹ́ẹ̀ náà la dẹ̀ ṣe ń kọ́ ti bàbá Ìgbòho lọ́wọ́lọ́wọ́ a ṣe ń sọ̀rọ̀ yìí, à ń kọ àkọọ́lẹ̀ burúkú nípa àwọn kankan, àwọn aláìní, àwọn èèyàn ló ń tán tí wọ́n ń pariwo, tí wọ́n ń sunkún, tí omijé ń bẹ lójú wọn. Àwọn èèyàn náà ló wá ń ṣe kíni, àwọn èèyàn ń kọ ìtàn oríire nípa rẹ̀ bá ṣe kọ Bíbélì complete Bible through àwọn apostoli tí a dẹ̀ gbàgbọ́. So àwọn kan ò gbàgbọ́. So but à ń sọ fún wa pé nílẹ̀ Yorùbá, ohun tó wà ń bẹ nílẹ̀ Yorùbá òun ni ẹ̀sìn àbáláyé. That is, their tradition is worshiping idols, the gods of Ṣàngó, Ògún, Ọya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Okay, now let's go to the topic. Pé kí ni èrè díẹ̀ o tí inú Bíbélì tí wọ́n tako pé kéèyàn ṣiṣẹ́ lọ́jọ́ Sábàdé. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Numbers chapter 15 verse 32. Numbers chapter 15 verse 32. Numbers, I want it only in Yoruba. I don't want English. Torí Yorùbá là ń bá sọ̀rọ̀ báyìí, wọ́n ti gbé Ọ̀yọ́ lọ.
tó mo fẹ́ kí ẹ̀yin Yorùbá kẹ́ gbọ́ nǹkan tí Bíbélì sọ bóyá sọ̀rọ̀ nípa ẹ̀ báyà sọ̀rọ̀ ṣé yes. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wà ní aginjù, wọ́n rí ọkùnrin kan tí ń ṣẹ́ igi ní ọjọ́ ìsinmi. Àpẹẹrẹ ní o ní ọjọ́ Sabbath day wọ́n rí ọkùnrin kan wọ́n ó lọ ṣẹ́gi torí pé a ti sọ wípé ọjọ́ yẹ èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ ọjọ́ Olúwa ni pé ká yà á sí mọ́ ṣùgbọ́n ẹni ò wá yà á sí mọ́ wọ́n wá mú so ó ti ṣẹ̀ ó dẹ̀ ní ìdájọ́ tó máa ṣe fún ìdájọ́ tó máa ṣe fún ni pé wọ́n máa sọ lókùúta pa ìdájọ́ nìyẹn agbọ́n náà ní ìjẹjọ́. So now mi ní kọ́ wa ní ọ̀rọ̀ lọ́hùn èmi kàn máa ní pé ká máa ṣí ká máa wò ó ni ká máa gbọ́ nínú Deuteronomy orí 5 ẹsẹ̀ 14 jẹ́mọ̀ ẹsẹ̀ kankan tí à ń ṣí tí n bá ẹyọ kan ti tó fún mi láti ṣí lóòjọ́ láti ṣàlàyé lórí ẹ̀ kó lè yé wa ṣùgbọ́n àkókò sí mọ́ àti wà ní ogun torí àwọn èèyàn mọ nǹkan tí Bíbélì sọ àwọn pásọ̀ wa ń tàn wá pásọ̀ ń tan rẹ̀ ọmọ ìjọ náà ń tan rẹ̀ wọ́n wá ń pera wọn ní kìrìsìtẹ́nì àwọn tí ayé òde ni wọ́n ní born again or SU àwọn tó wá jẹ́ student wọ́n máa pè wọ́n ní SU ṣùgbọ́n sí gbogbo ìyàwó kọ́mọ̀ sí born again kí ló dé tí ó wá jẹ́ wípé ọjọ́ sábàdé yẹ tó túmọ̀ sí ọjọ́ sátidé kò ní ìṣìnà rárá ṣùgbọ́n nítorí pé wọn kọ sátidé sí wọn ò dẹ̀ kọ ọjọ́ Sunday sí àwọn èèyàn àwọn tó ti wà ṣáájú wa mostly Catholic jẹ́dẹ̀ mọ̀ pé Catholic kò fẹ́ kí Bible kan kọ Bible ó jó àwọn tó kọ Bible ni mi ní pé ẹ má jẹ́ ká bínú o ẹ má jẹ́ ká bá Catholic jà o bákan náà la ṣe rí odò ní lónìí ẹ tó bá tẹ̀fẹ́ bá Catholic jà ṣé o wàá kú bí àdákò lọ jọrùn pásọ ẹ àbí ìwọ gangan kọ́ ló jẹ̀bi ni àbí kí ló náà gba Jésù sínú ayé ẹ̀ sí tó fi mọ Bible àbí Bible sí lọ́wọ́ yín ni ṣé àní Bible ni ọmọ kékeré ò ní Bible ni àgbà tí mo ṣe bọ́ọ̀nì tí mo ṣe ìrìbọmi ní 1979 ìyá mi dẹ̀ wọlé ó gbé Bible tuntun lé mi lọ́wọ́ tó kí ni wọ́n fẹ́ wí ó mọ 1979 sáwọ́kọ̀ yìí ni àmọ́ ọjọ́ yẹn ni so mo á ṣe sọ pé mo ṣe mọ nǹkan tó túmọ̀ sí Bible sọ sábàdé I'm a sinner mo jẹ́ lẹ́ṣẹ̀ tó yẹ pé orí mi ò pé ní gbogbo àwọn yẹn mo dẹ̀ sọ pé mo dẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó ránṣẹ́ Ọlọ́run wo nìyẹn tí ó fọ́ lójú tí yẹ ti ra òun kọ́nà tí ń pààyàn lọ yín sínú gbogbo ayé kìrìsìtẹ́nì ti ń lọ ó ti ń ṣe báyìí lágbàáyé kì í ṣe lẹ́yìn Nàìjíríà nìkan o ṣùgbọ́n a ti ní àǹfààní kéréje òun mo sọ fún mi ní time láti kọ́ ẹnìkẹ́ni mọ́ kọ́ ara ẹ ṣí ara ẹ sílẹ̀ kó ṣe tinú ẹ kó yẹ kó lè yí ẹ torí ikú dẹ̀dẹ̀ gbòó ti ń bọ̀ ó ti dé wọ́n ti gbàdá sọ́run àwọn èèyàn ọjọ́ ni kẹ́ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ o wọ́n ní ọ̀nà ń bọ̀ wọ́n náà wọ́n là ń dẹ́ndé ọ̀rọ̀ àwọn síbẹ̀lẹ̀ lè mọ́ o ó wá kú bí ẹ ṣe máa ṣàtúnṣe àtúnṣe la wà ń sin àtúnṣe ẹ rẹwọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ni ẹ bẹ̀bẹ̀ tí mo ti ń sọ fún wa láti ọjọ́ yìí wá láti láti ẹ̀ ni mo ti ń pariwo ẹ̀ mo gba ṣẹ́gi àdúrà fún gbogbo àgbáyé mostly àwọn Yorùbá Jehovah's pastors wọ́n tún gbéra wọ́n tún lọ ìwàásùn tó yẹ pé wọ́n tún rán àwọn èèyàn lọ sọ́run àpáàdì àbọ̀ ọmọ nǹkan tí Bíbélì sọ ni ṣé Bíbélì kọ́ ló ó yẹ jẹ́ ká lọ sí Deuteronomy chapter 5 verse 14 kí ló ti sọ ní Yorùbá. Ṣùgbọ́n ọjọ́ keje ni ọjọ́ ìsinmi Olúwa Ọlọ́run rẹ. Nínú rẹ̀ ìwọ kò gbọ́dọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan, ìwọ àti ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin àti akọ màálù rẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ àti ohun ọ̀sìn rẹ àti àlejò tí ń bẹ nínú ibodè rẹ
kí ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin kí ó lè sinmi gẹ́gẹ́ bí ìwọ. Mo máa like ọ̀rọ̀ Ọlọ́run máa ṣe iyebíye o. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run yé, ó lágbára, kò sì lè yí padà. A lè yí padà. Ó ní the Lord preserve his word. Ọlọ́run pa ọ̀rọ̀ ẹ̀ mọ́ nítorí ṣe iyebíye. That's what I fi kọ sílẹ̀. Now, ẹ jẹ́ ká wò. Ẹ gbàgbé gbogbo nǹkan tá kà sókè yẹ. Ó ní ewúrẹ́, àgbò, màálù, gbogbo ẹranko tí ẹ ní wọn ò gbọdọ̀ ṣiṣẹ́. Torí àwọn ìlú kan wà tó máa ń fi màálù dáko. Ó náà gbọdọ̀ sinmi gẹ́gẹ́ bí ìwọ tó jẹ́ olórí ilé yẹn tó lówó kò sinmi. Ǹjẹ́ mọ̀ wípé nǹkan tó ń sọ ń bẹ̀ yẹ nísìnyí màálù tí à ń sọ nípa ẹ̀ tán fi ń tu oko yẹ katakata ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ tó ní katakata tí ẹnìkan wá ní pé òun fẹ́ kọ lẹ̀ ní òní o, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ọmọ yín wá bá mi kọ oko yẹ pẹ̀lú katakata. Wọ́n dẹ̀ sanwó rentage. Ó wá ní ó ní èlò ni ó ní no máàlù kan ti bẹ̀ wá ń ṣẹ́. Òun ní pé òun ló máa lò ó bẹ̀tẹ̀ ọjọ́ Sunday kì í lọ sí ṣọ́ọ̀ṣì, ó máa ń lọ ṣọ́ọ̀ṣì ni. Ẹnìkan náà tún wà, ìyẹn náà máa ń lọ sí ọjọ́ Olúwa, ìyẹn tó túmọ̀ sí ọjọ́ Sátidé, Sábàdé ni. Ìyẹn bóyá ká fi ṣàpèjúwe bíi 7 days àwọn èèyàn lọ ṣọ́ọ̀ṣì ní kínní. Ó wá ní pé ṣùgbọ́n àwọn méjèèjì yẹ ló yẹ kán yá katakata yìí ní Sátidé, eléyìí tó máa lò ní Sunday, òun ni ti eléyìí ti Sunday yẹ òun náà ò ní wá sí oko. So ẹnìkan wá ó ní ẹjọ́ ọjọ́ méjì ni mo ṣàfẹ́ ya. Ó ní àwọn èèyàn ti wà ń lẹ̀. Ó ṣàlàyé kò má nìyẹn ṣàdí ní pé okay ṣèbí rentage ní 5,000 per day, ìmọ̀ á san 7,000. Kò sọ̀rọ̀ ní 5,000 wọn, ó wá increase ẹ̀. Ẹni tó wá ká padà sẹ́yìn. Ẹni tó wá ń sìn òun ti gbé 7,000 sílẹ̀. Ṣé ni wa ò ní dùn? Ṣé bá àdúrà tá ń gbà náà ni pé tí pásọ̀ ń gbà fún wa náà ni pé Ọlọ́run á jẹ́ ká ṣoríire. A gbàdúrà wẹ̀ ọjọ́ 3 pé ta lẹni tí ó ń fẹ́ ìbùkún Ọlọ́run. Ẹ wá gbàdúrà ọkẹ́ wá gbàwẹ̀ pé ọjọ́ ọ̀sẹ̀ yìí ìyanu ń bọ̀ wá ṣẹnu ayé wa. Àárí náà àárí ṣẹ́kù. Ànító àtàní ṣẹ́kù ló yóò jẹ́ 7,000 dípò 5,000. Ṣé Ọlọ́run gbàdúrà báyìí? Ó yá ìdáhùn. Ṣé Ọlọ́run gbàdúrà bí kò gbàdúrà? Ta ló fẹ́ dá lóhùn kó tètè dáhùn kó tú rẹ̀ sílẹ̀ kó tètè sọ̀rọ̀ kíákíá kó dẹ̀ pa kíákíá? Ṣé Ọlọ́run gbàdúrà bí kò gbàdúrà? Ọlọ́run gbàdúrà o. Ọlọ́run gbàdúrà. Ẹ̀tàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ẹni tó sọ pé Ọlọ́run gbàdúrà kankan. Ọlọ́run gbàdúrà torí pé kíni nǹkan tó kọ sí ìbàyí nínú Deuteronomy tán kà fún wa ní lédè Yorùbá kì í ṣe English mi léyìí o. Chapter 5 verse 14. Ó ní màálù yóò gbọdọ̀ ṣiṣẹ́. Ó wá ní katakata. Kí ni túmọ̀ katakata? Màálù ni náà. Ó ní taxi driver ẹ̀ ó jẹ́ Muslim. Ọjọ́ Friday làwọn máa ń ṣe tiwọn. Ó wá ní pé ọjọ́ Sátidé òní o nítorí ó ti jẹ́ maybe ká lo àpẹẹrẹ bíi the 7 days Adventist àwọn ẹ ló máa ń ṣe kíní Saturday tá a mọ̀. Ó dà pé àwọn kan tí mo mọ̀ nìyẹn, mo mọ̀ àwọn yẹn, mo máa ń rí pé wọ́n máa ń ṣe kíní. Mi mọ̀ anybody, mi mọ̀ kíní mọ́. Charlie tí mo mọ̀ ti kú, wọ́n ti pa nítorí pé òun ló sọ fún gbogbo àwọn èèyàn kan mọ̀ òtítọ́. Ọjọ́ tó kú ni mo tó mọ̀ yìí pé èèyàn kan tí ó dàbí tèmi nìyẹn. Ọ̀rọ̀ ìjọ kọ́ leléyìí. Tó bá lóun ṣe 7 days Adventist tó mọ nǹkan tó yẹ kó ṣe tó ṣèfẹ́ Ọlọ́run dáadáa tó gbé gbàgbọ́ ẹ̀ dáadáa, you will go to hell. This is not about church. Èmi ń ṣe 7 days o. Ìgbàgbọ́ tí mo gbé dání láti 1982 kò change lọ́wọ́ mi o. Kò yí padà. I'm increasing, not decreasing. Ìyẹn máa increase, ìyẹn ń decrease. Lájọ́ ti bí mi tí mo ń rí ọmọ tó wọn bá ti ń dàgbà, ọmọ tó wọn bá ti bímọ. Ọmọ tó ò bá ti dàgbà náà wọ́n pè ní dwarf in size. And then ọ̀tẹ̀ ń pẹ́ kú. Kò common. Because àwọn kankan wọ́n ṣẹlẹ̀ fún wọn. Àwọn kan wà tó yẹ pé rárá, ọ̀tọ̀ ní rárá, ọ̀tọ̀ làwọn tó yẹ pé ọ̀n ní ga, ọ̀n ní dàgbà kan wà bọ́n ṣe wà kàn rí gbunduku sójú kan. Mo ní ẹnìyẹn ní family wa rí ó ti kú dànù. Wọ́n dẹ̀ àwọn tí mí gangan àwọn fúnra wọn apá sọnù. Ìyá jẹ́ ọ̀gbẹ́ni yẹn gidi gan. Ẹ wo nǹkan ìbànújẹ́ ni.
so Ọlọ́run ní jẹ́ ká rí bẹ́ẹ̀, kò sẹ́ tó lè gbàdúrà ẹ̀ kéèyàn kan wà lójú kan ọmọ ọdún 6 títí ó fi wọ 30 years 20 years kò dẹ̀ yí padà. Ìṣòro ńlá ni o. Ok, wọ́n wá sọ síbẹ̀ wípé àwọn nǹkan tó ní, gbogbo nǹkan tó ní kò gbúdọ̀ ṣiṣẹ́ lọ́jọ́ yẹn, ó gbúdọ̀ wà nísìmí bí ìwọ náà ṣe wà nísìmí, olọ́mọ ọ̀dọ̀ onílé iṣẹ́ tí wọ́n pọ̀ ń bẹ́ẹ̀, bóyá èèyàn bíi 4 5 6 7 gbogbo láti sinmi lọ́jọ́ yẹn. O dẹ̀ gbúdọ̀ ṣí tiwọn o, torí ẹlòmíà wá ṣí tiwọn nítorí pé ọjọ́ yẹn pé òṣìṣẹ́ tó ọjọ́ sinmi ni òun ní sanwó oṣù ẹ̀, owó oṣù ẹ̀ dípò tó yẹ kó jẹ́ 20,000 per month. Àwa ni pé tí òun pọ̀ ọjọ́ 4 ló ṣiṣẹ́ báyìí ń sìn, ọjọ́ Saturday 4 ló fi ṣiṣẹ́ yẹn, òun á yọ kúrò. Bóyá ṣọ́ọ̀ṣì tó ń lọ síbi CAC ọ̀ báyá sẹ̀lẹ̀ ni, ó wá ní ìwò ó ṣòmọ̀ pé ọjọ́ Sunday wàá lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ náà, ó di ọjọ́ 2 o, á tún gé dànù, á ṣàdọ́gbọ́ndọ́gbọ́n, á yọ ọjọ́ 8 kúrò ní owó oṣù ẹ̀, lè ló wá fẹ́ kù fún. Ìkà ni ẹ́, ìkà o lè dọ́run, ìkà ni má rò pé wise, ẹlẹ́ṣẹ̀ ni ẹ́. Ìdájọ́ ń bọ̀ lórí everybody tó bá ti ń tó rò pé òun gbọ́n. Torí time wa, Ọlọ́run ní pé jẹ́ kí wọ́n sinmi bí wọ́n náà ṣe sinmi. Ẹranko nìyẹn o, ẹranko àti nǹkan ọ̀sìn àti gbogbo nǹkan tó ní gbogbo ayé ẹ̀. Even though your pot need to rest, your pot will rest, your stove will rest, your gas will rest. Èmi kọ́ ló sọ o, ẹ jẹ́ ká lọ kà á nínú Nehemiah 10:31. Ẹ jẹ́ ká sáré lọ sí Nehemiah. Bí àwọn ènìyàn ilẹ̀ náà bá mú ọjà tàbí ohun jíjẹ wá ní ọjọ́ ìsinmi láti tà, àwa kì yóò rà á ní ọwọ́ wọn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ mímọ́. Àwa ó sì fi ọdún keje sílẹ̀ àti fi agbára gba gbèsè. Nehemiah lélẹ́yìí. A rí pé Nehemiah ń sọ̀rọ̀ àwọn nǹkan tó jẹ́ kí wọ́n lọ sóko ẹrú. Ó wà ní ààfin ọba ní àkókò yẹn, ṣùgbọ́n Ọlọ́run ó gbàdúrà, ó rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ìdí tí ìlú ẹ̀ fi jóná. Òun ò ṣe ọmọ kékeré ni o, a kó lẹ́rú lọ sí ìlú mìíràn ni. Sóòlù tán dẹ̀ kó lọ sí gẹ́gẹ́ bí ẹrú náà wá, ẹnìkan wá dé ní chapter 1 ó wá béèrè pé báwo ni ìlú wa, báwo ló di Jericho àmì Jerusalem ṣe rí. Ìgbẹ́ à ń fẹ́ wé àfáà jóná à ń béèrè rúgbọ̀n, gbogbo ẹ wọ́n ti kò sí géètì mọ́ lẹ́nu géètì o, kò sí nǹkan lẹ́nu ìlóró mọ́ o. Even though gbogbo ilébẹ̀ náà ti jó sọnù, àwọn ògiri tí ó jẹ́ fẹ́ǹsì tá a fi yí ìlú ká, gbogbo ẹ̀ náà máa ti wó sọnù. Ó kọ́kọ́ gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ ara ẹ̀. First you think of yourself. You see what? Ẹ̀gbọ́n nǹkan ni mo sọ ni, mo ní èmi ti ṣẹ̀ láti ìgbà tí ìyá mi ti gbé Bible lé mi lọ́wọ́ láti 1979. Mo ti ń gbá ẹ̀ṣẹ̀ yẹn káàkiri. Àkókò láti dá ìṣèdájọ́ láti wà yín sìn, àkókò ìdájọ́. Mo dẹ̀ ń lọ sí born again láti 82. Mo ti born again o, kí ni ìtumọ̀ born again? Nípa àtún tẹ̀síwájú àti súnmọ́ Ọlọ́run. Ara ẹ̀ ni Ọ̀ṣun fún rẹ̀ títí wá bá mi, tó tí wá pè mí kí wọ́n máa jẹ́ priest fún, kí wọ́n máa wà pé kí wọ́n máa tún bá wọn kéde wá iṣẹ́ Ọ̀ṣun o, omi ni o, kìnní kan ni o. Lẹ́nìkan ní àwọn kìrìsìtẹ́nì ló kọ́kọ́ lọ gbógun ti Ọ̀ṣun. Olúwa gbédè má gba ìjẹmọ́ tó a mọ ẹni tó ń bá sọ̀rọ̀, ẹni tó dàbí ẹ̀rà tó bá kàn tó máa fi kaba ẹ̀ tó a fi tẹ̀ mọ́lẹ̀ tá a dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀. Tàbí ti mùsùlùmí náà tó ti gbéra lọ́sẹ̀ tó kọjá, tó náà ti lọ sí orísun omi Ọ̀ṣun, mi náà ti ń bọ̀ Ọ̀ṣun, tó náà ti dá wà lálẹ́. Kí ló kàn ṣe àwọn àjòjì ẹ̀sìn yìí gangan náà? Ẹ̀yin ọmọ ẹ̀tẹ̀ ń bá díìl ni, ṣé ẹnìkan lè bá Sátánì fa wàhálà? Ẹsẹ̀ kéṣe ló máa kú náà, wọn ò tẹ̀ nídìí láti pa ẹ̀.
akàntẹ́ náà ni ẹ̀tàn ni òun pààyàn tiẹ̀ ìbẹ́ ìtàn náà ló fi mú gbọ́ àǹsìn Ọ̀yọ́ sì ti lọ ṣé ẹ̀tàn kọ́ ni wọ́n gbé sàrẹ́yà fún yín àbẹ́ẹ̀tàn náà kọ́ ló fi tàn mí ni láti 1979 ó tún di 1982 mo ti mọ Jésù mo tún gbẹ̀tàn dání wọ́n tún tàn mí 419 wọ́n 419 mi nínú ṣọ́ọ̀ṣì up till now tó bá ṣe oore ọ̀fẹ́ lọ́run mo bá pàdé èmi náà bá ti wà inú ìfọ́jú ọkàn náà ni adẹ̀ ń tanra wa ṣé pásọ̀ ló wá jẹ̀bi ni èmi ló jẹ̀bi náà ṣé bàbá Bádàrè ló jẹ̀bi ni sórí bàbá Bádàrè àti bàbá Samson Ẹdẹ bákan náà ṣe rí wọ́n máa ń rìnà o lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ẹ̀wò kìíní báyà àti rẹ̀ jẹ̀rí ẹni tó bá ti rẹ̀ jẹ̀rí ojú ẹ̀ ń pọ́n gidi gan red ẹ̀jẹ̀ báyìí lójú ẹ̀ ṣe rí kò ní dídú kankan kò dẹ̀ ní funfun kan ó ṣe rí nìyẹn pupa ni ẹ̀jẹ̀ kọ́ mi kí n tó gba Jésù gbọ́ kíákíá ni mo tẹ́tí mi sílẹ̀ mi tẹ́ bá èmi àti èṣù Sátánì àjọ sọ̀rọ̀ mọ́ gbogbo ẹ̀tàn tó gbé wáyé èmi ti gba dànù kíákíá wọ́n ní tọmọdé bá rí tó bá débi ẹrù á bẹ̀rù wọ́n ní àríta gírí ní ti ejò tó bá réjò á ta gírí ní dídán ni èmi ti máa ń mú ejò máa ń gbéjò ṣeré ìjọ tó dẹ̀ mi mú ejò ọ̀ka ni ọ̀ka tó mú ọ̀ka ó wà lànà sílẹ̀ báyìí wáyà ti gbé ó wà lànà sílẹ̀ bí mo ṣe báyìí mo kàn ta gírí wọ́n ní kí ló dé tí mo bẹ̀rù ejò tí mo fọ́ gbé ló wá di nǹkan tí mo bẹ̀rù that's only one day tí mo bẹ̀rù ejò so téèyàn bá débi ẹ̀rù àbá o mo rí ojú bàbá ẹ̀rù bà mí o ibi tí mo ti gba Jésù nìyẹn that's 1982 okay so lẹ́nìkan ṣe wá dé tó wá ní pé òun ní Ọ̀ṣun tójú ẹ̀ kankan tẹ́ ó mini bus ìyẹn náà pè ní coaster ojú ẹ̀ kan tó bá join funfun méjèèjì papọ̀ pẹ̀lú dúdú àárín ó tó ẹyọ kan ẹ̀ kó wá wò bó ti máa ní ìdúró ẹ̀ nígbà tí Bíbélì ń sọ fún wa nípa bí àwọn áńgẹ́lì ṣe rí ó ń sọ rí áńgẹ́lì fún wa ó ní ìrírí làgbàṣá ló jẹ́ ká máa òye wa náà báwo ló ṣe máa yẹ nígbà tó ní ìrírí kankan ẹlòmíràn kan sọ pé kò sí Ọlọ́run kò tẹ̀ sí Jésù ẹnìkan ní pé kò sí Èṣù ẹnìkan ní pé kò sí Ògún kò sí kínní gbà tí mo lọ wàásù ní Ìrè nígbà tán fẹ́ afẹ́fẹ́ sí kẹ̀kẹ́ mi báyìí òun jẹ fàárín yẹn lẹ̀ ẹni tó lọ sí ilé òrìṣà Ògún tó lọ sọnà sí wọ́n máa mú báwọn ṣe máa rí báwọn ṣe mọ̀ èèyàn mọ̀ kankan ṣé CCTV ló máa mú ni ẹni tó bá sọ pé kò sóògùn ó ń tán rẹ̀ ẹ jẹ́ kí n fi nǹkan kan hàn wá fún wa ọ̀rọ̀ yẹn máa jẹ́ kí n wá fi nǹkan kan fún wa ń sìn nǹkan tí a mọ̀ ká lè mọ̀ pé ṣe rí nílẹ̀ Yorùbá ọ̀ Nàìjíríà táwa yẹ kìrìsìtẹ́nì ti ń lọ ó ti ń lọ kìrìsìtẹ́nì ti ń lọ ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí ó ṣeé ṣe ká mọ̀ arákùnrin yẹn ó ṣeé ṣe ká mọ̀ ẹ gbọ́ nǹkan tí. kò sóògùn abẹnugọ̀ngọ̀ ibi abánidé ọ̀nà àlámọ́ o akitiyan àwọn àgbà ọdẹ nínú ìlú ti sọ èso rere báyìí wọ́n fi ogun ìbílẹ̀ wọn fi mọ́ àwọn báńdíìtì ajínigbé márùn ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ohun ìjọ olóró lọ́wọ́ wọn ìbùkún kò sóògùn abẹnugọ̀ngọ̀ ibi abánidé ọ̀nà àlámọ́ o akitiyan àwọn àgbà ọdẹ nínú ìlú ti sọ. ṣe gbọ́ ìròyìn yẹn wọ́n níbi tí èèyàn bá rò pé kò sóògùn torí ní wọ́n pa wọ́n nílẹ̀ Haúsá bẹ́ẹ̀ nípa àáyán tàbí nípa ìṣíṣí wọ́n ṣe ń pa wọ́n àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí kí ló dé tán fi ń pa mùsùlùmí ṣe bí àwọn tí wọ́n pè ní ẹlẹ́sìn alákatakítí yìí ṣe bí mùsùlùmí náà ni wọ́n kòránù kan náà jọ ní gbẹ́kẹ̀lé irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ kankan ẹ̀ ń tanra yín jẹ ẹ̀yin Ọ̀yọ́ tẹ́ lọ gba sàríà wọlé ẹ ti di terrorist náà terrorist nìyẹn ẹ mọ̀ pa alákatakítí náà pè yẹ òun náà pè ní ẹ̀sìn ìmọ̀líle nǹkan tó ń pè lẹ́sìn ìmọ̀líle nìyẹn náà bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé ẹ̀sìn yẹn ni
ẹ̀sìn ìmọ̀ líle àwọn kì í ṣe Yorùbá tó bá gba tó jẹ́ mùsùlùmí kò lè ẹ́bà gbé àdá lórí èèyàn kó gé orí ẹ̀ sọnù gbogbo mùsùlùmí tẹ́ bá rí tó bá ti ń lo agídí tó ń lo ẹlẹ́sìn líle yẹ ẹ mọ̀ pé wọ́n ṣe Yorùbá ògidì Yorùbá kọ́ àwọn yẹn ni àwọn àdàmọ̀dèrè ìyẹn ni pé àwọn àjọ̀nú èèyàn tá a jọ ń gbé tí ìyá bí ó ṣiṣẹ́ míì á jẹ́ mèrè ó lè jẹ́ group 33 láwà ó kó wà ní group 55 ó kó wà ní group 77 ó kó wà ní group 99 ó kó wà ní group 66 yẹn náà pè ní fallen angel o àwọn èèyàn ò lè repent láíláí ṣùgbọ́n àwọn yòókù lè ronú pìwàdà a máa rí wọn àwọn yẹn pásọ̀ láàrin wọn so irú àwọn yẹn ìdí mo fẹ́ béèrè lọ́wọ́ à ń sìn kí ni ìdí tó jẹ́ pé a fi rí ẹnìkan tó ń gba gbogbo Nàìjíríà sílẹ̀ ẹnìkan ló ń gba gbogbo Nàìjíríà sílẹ̀ o lọ́jọ́ òní ta ló mọ ẹni náà ta lẹni tí ó jẹ́ kí gbogbo Nàìjíríà jí lọ́jọ́ òní kìrìsìtẹ́nì ń joro mùsùlùmí ń joro ta lẹni náà tí Ọlọ́run lò ta ló mọ̀ kó tí ì dá mi lóhùn kíákíá yes. Sunday Igboho. Thank you oh thank Jesus ó ní o ẹni ó níyẹ o gbogbo àwọn nígbà tí àwọn yàrá gbóògùn èèyàn 5 tí n bá ṣe mistake ẹ lọ gbọ́ nínú ìròyìn tí n bá ṣe mistake ni o èèyàn 5 náà mú pẹ̀lú abẹnugọ̀ngọ̀ wọ́n lo àwọn Haúsá náà àwọn náà lóògùn Ìgbò àwọn náà ti bẹ̀rẹ̀ Bìní pé gbogbo àwọn ọmọ olúwa àti gbọ́ wàásù ní sẹ́yìn mo bẹ̀rẹ̀ pé mo rí Peter ara mi ni ó ní gbogbo yẹn pé ẹ lọ gbé gbogbo ṣẹ̀ṣẹ̀ yín dìde ìrìnàjò wa ti pọ̀ so a ní àǹfààní láti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ok so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bàbá Sunday Igboho fúnra ẹ̀ náà tún sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ jẹ́ kí n wò ó bóyá ẹ jẹ́ ká gbọ́ lè náà. eléyìí ni on the 23 nìyẹn o Thursday ṣe ń wèrò àwọn lè kéde àwọn tó wà níta tó wà níta wọ́n jù ẹ lọ o. ṣẹ́ni bó ṣe ń bọ́ lọ́rùn ga. ṣẹ́ni bó ṣe kí Ọlọ́run o. ní gbogbo àgbálá ayé ẹ lè rẹ́ni tó ń kí Ọlọ́run. Bàbá pírẹsidẹ́ǹtì ni Ọlọ́run lò. ṣé ń gbọ́. Tí mo fi lè wá sí òkè ọ̀dẹ nìkan. ṣé ń gbọ́. Wọ́n máa jẹ́ pé Ọlọ́run fún àwọn ìjọba tàná, àwọn ìjọba báńdíìtì àná. ṣé gbọ́. Àwọn ìjọba kírímínà àná. ìjọba bandit. Ọlọ́run fún wọn ní agbára lórí ìpínlẹ̀. Ọ̀yọ́ State ló ń sọ̀rọ̀ nípa iye olónìí. Àdúgbò fọlọ́run tí ó gáráǹtì wọn fún mi. ṣé ń gbọ́. Ọlọ́run gáráǹtì wọn fún mi. Mo lè rí pé tí àsìkò ìkó ẹ̀dá bá tó ẹ̀dá bá kú. òun wà láyé ṣùgbọ́n bandit ti kú o olórí bandit. ok láàrin yẹn tí èmi bá fẹ́ wàásù mi ní time láti wàásù fún wa mọ́ èmi kàn ṣí wa létí ni ká lè mọ̀ nǹkan tó ń lọ láyé torí ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá làánú ṣe mí fún mo ti ń rí kinní láti bíi last year ó dẹ̀ kí n ti mọ̀ láti bíi 3 years ago ṣùgbọ́n mi fúnra
mo ṣáà ń ṣe ìwọ̀n tí mo lè ṣe ṣùgbọ́n láti ẹ̀ ló wá ga jù ṣùgbọ́n tí a ti rí ó ti fi hàn fún wa wípé Yorùbá ń lọ ṣùgbọ́n ìran pọ̀ tí Ọlọ́run ní fún ilẹ̀ Yorùbá pé Yorùbá máa wà á dẹ̀ wà ní ògo Ọlọ́run á tàn mọ́lẹ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn success blessings arábìnrin kan sọ̀rọ̀ ní ìjẹta ó ní 50 years ìbá gbogbo àgbáyé a máa sọ Yorùbá. The woman said 50 years to this time. It's not it's a black woman but it's a South Africa. Tó yẹ pé ọ̀n fẹ́ràn Yorùbá o tó fẹ́ràn Nàìjíríà tán lé Nàìjíríà kúrò òun wá ń tún sọ ó ní ẹ lọ kọ sílẹ̀ 50 years ìgbà pé Yorùbá gbogbo àgbáyé àwọn máa kọ́ èdè Yorùbá. Oríṣiríṣi bẹ́ẹ̀ làwọn èèyàn sọ ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé ìdàkejì ẹ̀ ni wọ́n rí. Mo gbà ládùúrà pé kò ní jẹ́ ìdàkejì ẹ̀. Nígbà tọ́yọ́ ti lọ ǹjẹ́ mo yẹ percentage tó ti kúrò nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yẹn tí ẹ bá pín Ọ̀yọ́ tí ẹ bá yọ 30 fún wọn the remaining á jẹ́ bíi 70 àwọn gbogbo ìlú yòókù tó wà nílẹ̀ Yorùbá wọ́n máa pín 70 mọ́ra wọn lọ́wọ́. Nígbà tó di 30 bá ti kúrò ńbẹ̀ tí ẹ̀ ń pé Yorùbá ń lọ nìyẹn tó bá tún di ọjọ́ ọmọ kìíní kí Ọ̀ṣun báwọn láwọn náà ń lọ tó bá tún di ọjọ́ mélòó kan Ògùn State náà wọ́n ń lọ ṣùgbọ́n bàbá Ìgbòho ò dúró ẹ ò bó ṣe fògo fọ́lọ́run ẹ lè rí èèyàn tó ń fògo fọ́lọ́run anywhere in the world. Nobody used to glorify God like that. Tó mo rí kí Ọlọ́run ẹ ò bó ṣe ń kí Ọlọ́run ẹ bó ṣe ń gbàdúrà ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Àgbájá àwọn ẹ̀mí tó ti lọ, àgbájá ẹni tí òun rẹ̀ pé kó wọ́n ti kú, wọ́n ní ká tún gbèsè ayé, wọ́n jáde láyé lójijì, gbogbo ẹnikẹ́ni tí bá ń gbàgbọ́ ní fúnra Yorùbá yóò parí lójijì. Àṣẹ́gun. Mo ń ṣe, èmi ti ń ṣe, èmi bẹ̀ nígbàgbọ́ pé ọba tó ní mí, òun ló fi ẹ̀wù sí mi lára. Mo lè nígbàgbọ́ pé ìwọ tó bá ní pé kí mo fẹ́ ṣe pé mo ń jáde ní tó bá pàdé mi wá sáré. Ìwọ tó bá ní ẹnu mi ò ṣe ìwọ pàdé mi wọ́n dá mi lọ́nà. Wọ́n dá mi tó ní kó wọ́n di tó máa wọ́n ní ìlú tó ti máa wà sẹ́yìn. Ìwọ mi tó pàdé pé ìwọ tí gbogbo wàhálà tó ti lọ́yìn ìlú ìjọ rẹ̀ ọlọ́run tó padà mọ́. Láàrin wa ń bí àwọn èèyàn bíi ọ̀tá àdúgbò wà bẹ̀rẹ̀. Ọba tó ní ìlú tó ní ọba kan ló ní ìlú táwọn olódùmarè ọba tó tẹ̀lé ló. Ṣé ń gbọ́? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti gbọ́ nígbà tí mo fẹ́ wá. Wọ́n ní Sunday kò tọ́ wá wá yóò mọ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ bá mùsùlùmí gà wọ́n mọ nírọ̀ o. Èmi gangan àbá àlàbí èèyàn ní. Ó wá ń sọ pé Ìgbòho tí mo mọ̀ yẹn ní ìlú. Christian nílé àwọn babaláwo àwọn bàbá mi tó fẹ́ mi èmi ọmọ èmi fẹ́ wò. Ṣé rí nǹkan tó ń ṣàlàyé níbẹ̀ yẹn fún wa ni pé ó ń sọ ìrírí ẹ̀ àti ìgbé ayé ẹ̀. Bàbá ẹ̀ babaláwo ni bí bàbá mi ṣe jẹ́ babaláwo bàbá mi dẹ̀ tún jẹ́ mùsùlùmí bàbá mi tún jẹ́ kìrìsìtẹ́nì. Òun náà ń ṣàlàyé gbogbo yẹn fún wa bí ó ṣe ń lọ sí mọ́ṣáláṣí ìyàwó ẹ̀ tó fẹ́ gbẹ̀yìn ìyẹn náà mùsùlùmí ni ìyàwó àkọ́kọ́ ẹ̀ kìrìsìtẹ́nì ni ìyá Jésù ló máa ń pè é. Òun náà dẹ̀ máa lọ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó dẹ̀ mọ báíbù ó mọ̀ bọ́ ṣe ń kóòtù báíbù ìyẹn Ìgbòho ni mo sọ yẹ o. So now òun ṣe gbogbo iṣẹ́ yìí òun fún rẹ̀ eléégún ni ó máa tún sọ á ní tí ó bá ti di gbogbo ara àwọn tó wú tó wú yẹ tó dà pé òun tí òun sanra yẹ ó ní àwọn olóńdè àwọn bàtẹ́ ló wà lára àwọn
ìyẹn tí torí nǹkan táwọn èèyàn gbàgbọ́ nìyẹn ó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá lórí méjì kó wá pàdé ẹ̀ kìrìsìtẹ́nì bóyá kó ṣe rí nìyẹn kí kìrìsìtẹ́nì gbóná tó jẹ́ pé kì í ṣe bíi ti àwọn pásítọ̀ ẹ ṣe ń pé àwọn pásítọ̀ wọn ní bodyguard ọlọ́pàá máa ṣọ́ wọn sójà máa ṣọ́ wọn ìyẹn kọ́ là ń pè kò sí ẹni tó ń ṣọ́ òun wọn ṣọ́ torí pé ìsọkúsọ tí àwọn èèyàn ń sọ àwọn Yorùbá ń sọ yẹn náà ló jẹ́ kí wọ́n kó àwọn DSS sẹ́yìn àtàwọn ọlọ́pàá àtàwọn sójà tó yẹ pé Tinubu kó fún pé kí wọ́n bá máa sọ̀sọkúsọ bíi ti eléyìí tó ṣẹlẹ̀ ní ìjọ́sí so ó ti sọ̀rọ̀ lóṣìíríṣìí kì í ṣe nǹkan tèmi fẹ́ bá a sọ̀rọ̀ lórí nìyẹn ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí n mú jáde ni pé ó ń ṣiṣẹ́ takuntakun fún wa gbogbo iṣẹ́ tó ń ṣe òun ni pé ká lè succeed. àwọn èèyàn bíi ọ̀tá àdúgbò wà bẹ́ẹ̀. ọba tó ní ìlú ọba kan ló ní ìlú àwọn olódùmarè ọba tó tẹ̀ ìlú. Bàbá lówó àpò, báàlì àpò, àbẹ̀lẹ̀ pé bàbá àpò ní ayé àwòwá àwòwá gbogbo nǹkan ìlú owó ni ọlẹ́ ni àbáláyé ni ó tọ́jà tó pé ká fi ń kọ́ lórí lélẹ̀. Àwọn tẹ̀lé nígbà tó ní pé ẹwú èrò sí ẹwù. Àwọn náà là ń dìbò fún lóṣèlú. Tí a bá ti sọ̀rọ̀ fún wọn, tí ojú ọba ti sí àwa, ìgbà tẹ́lẹ̀ ti bá wọn sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ní Sunday. Ọmọ Yorùbá ni ìran Yorùbá tó là ní ilé wọn bá tó bá lè ṣe fáwọn fámìlì ẹ bàbá Tinubu ní Yorùbá ni ẹ àbùdó bá lè ṣe fáwọn fámìlì rẹ lójú ọ̀rọ̀ fámìlì ọ̀rẹ́ ẹ̀ lọ sí. Sọ pé àbúrò ìjà ṣe kẹ̀kẹ́ máa ń rìn kẹ̀kẹ́. Àwọn ọmọ Tinubu bàbá yẹn fa ẹ̀ láyé. Tó bá wọn sá bàbá Tinubu ọlọ́run pa ọ́ ẹ̀ lọ́sẹ̀. Àwọn ọmọ bàbá yẹn kọ̀ sẹ́yìn àtàtà mọ́sẹ̀ àtọ̀tà àwọn Yorùbá tí wọ́n bí nínú bàbá Tinubu ọlọ́run pa ọ́ ẹ̀. Ṣùgbọ́n dúpẹ́ náà dúpẹ́ ló bára àdùn. Mo fi dá ilé dúpẹ́ ìwà pẹ̀lú ní gbogbo ìgbà. Àwọn tá a bá ṣe kọ́tù la máa wà nínú ọmọ wa pẹ̀lú. Ìyá àdìsá ó wà Canada orúkọ rẹ̀ jẹ́ Yorùbá Wuyì. Yorùbá Wuyì yẹ mi ò rí onídìrí. Ṣùgbọ́n ó lè ṣe nítorí kò ní òmọ́ rí. Ṣẹ́ríbi tí ó dé dúró yẹn ó ń ṣàlàyé nípa àwọn tó ń ṣe mídíà òun jagun nísìn ní physically ló ń jagun tó ń lé Fúlàní kúrò ṣùgbọ́n àwọn kan wà tó ń ṣe mídíà ló wá lo àwọn tó ń ṣe mídíà yẹn náà pé ogun làwọn náà ń jà tó ń pariwo gẹ́gẹ́ bí tí à ń ṣe lọ́wọ́ yìí bá ṣe ń wàásù yìí láti jí àwa Yorùbá òun náà ló wá ń sọ nípa ti mídíà tó ń sọ nípa ti ìlú tó ń fẹ́ lọ next ìlú yẹn ìlú Yorùbá Wuyì ni so even though bó ṣe náwó 2 million ló fi ra petrol fún gbogbo petrol tó máa rà fún ìrìn àjò yẹn so ṣe rí pé àwọn èèyàn náwó bọ́n ṣe ń pariwo náà tún náwó bí àwa náà tí à ń ṣe bá ṣe wà yìí àwa náà náwó ṣùgbọ́n ẹ̀yin tí wọ́n ń ṣe gbọ̀n kan yẹn fún ìhàwó la kọ sí ǹjẹ́ àti ẹ̀mọ̀ yìí pé àwọn kan ń ṣe wàhálà lórí gbogbo nǹkan tá à ń sọ wọ̀nyí mi rò pé a mọ̀ pé àwọn kan ń ṣe wàhálà ẹ mọ̀ pé àwọn kan ń kú nítorí wa àwọn kan ń jìyà nítorí wa Wuyì a lọ bíṣẹ́ a tún ṣe gbogbo recording everything kó tún lè jáde bẹ́ẹ̀ ni lèmi náà ṣe ń ṣe bá ti bá sọ̀rọ̀ 1 hour nígbà míì gan tó 1 hour ìgbà míì 2 hours so ó dẹ́ àfẹ́ tèmi ní àṣálẹ́ tí bá ti jókòó báyìí even though níbi iṣẹ́ òun á ti máa kùn mí ni just 10 minutes break tí bá ti jókòó báyìí tí mo ní kí n máa ka Bible mi tí mo máa fi ka láì kan ìgbà míì gangan láì kan mi nípa kájá tó òun á ti máa kùn mí lọ so bẹ́ẹ̀ náà ni break tí bá ní ka Bible mi bẹ́ẹ̀ ni mi ṣe ní lè kà á nítorí pé
àwọn nǹkan tí ara ẹ lè rẹ́ ara ẹja ẹ lè rẹ́ àbẹ́ ẹ lè ṣìtì ẹran ara ṣá a lè rẹ́ jẹ. So Ìgbòho bó ṣe wà yẹn ń sìn tó ẹ pààyè wà ní ká máa play gbogbo kíní yẹn fún wa because ó gùn díẹ̀ àbúrò ẹ̀ ló gbé kíní yẹn síta. Àwọn bàbá kan sọ ó ní látijọ́ tó ti wọ láti ìjẹta tó ti dé Kwara kò fojú borun bẹ́ẹ̀ ló ń lọ sínú igbó ló ń ṣiṣẹ́ lọ pé kán lè gba àwọn èèyàn wa tán ti kó sílẹ̀ bẹ́ẹ̀ sì náà ni kán dẹ̀ lè ṣe kíni kán dáàbò bo àwọn ìlú Yorùbá. So gbogbo ìlú 32 ìlú tó ti lọ nílẹ̀ Yorùbá yẹn ó máa padà. Ṣùgbọ́n physical nìyẹn, báwo ni spiritual tó lè ṣe ti spiritual ni? Ṣé ó lè wá sínú ọkàn gbogbo wa kó tún bá ṣẹ́gun tínú ọkàn wa ni? Ọ̀yọ́ ti lọ o, ṣé nǹkan ọmọ Ìbàdàn ló ń gbé Ọ̀yọ́ nìyẹn o. Ó ń jagun níta. Orin yẹn mo gbà tí mo wà ní mo rántí orin yẹn nígbà yẹn wọ́n máa ń kọ wọ́n ní ogun nílé ogun lọ níta ọ̀tẹ̀ màrè o níbi gbogbo. Ó dà nípa Abidjan náà kọrin yẹn fúngbà yẹn. Abidjan o jọ̀wọ́ ṣọ́ra rẹ o ó di yoyo bí iná alẹ́. Bí mo ṣe ń kàwé nígbà yẹn mo máa ń gbọ́ torí àwọn máa loud díẹ̀ àwọn máa play ẹ̀. Èmi tó ẹ pé níṣe ni òṣùpá mo fi ń kàwé nígbà yẹn òṣùpá wọ́n jẹ́ kí n rí iná lò wọ́n paná lé kí n má bàa rí iná lò ibi tí mo gbé nígbà yẹn lọ́hùn. Ṣùgbọ́n àwọn ọmọ máa gbádùn ayé wọn máa play àwọn orin yẹn àwọn máa gbọ́ á kàn máa tà sí mi létí. Ok òun ò jẹ́ kí n mọ̀ dáadáa. Ok now Ìgbòho ń jà níwájú ó ń jà lẹ́yìn ó ń jà níbi gbogbo pé kí Yorùbá lè bọ́. Ṣùgbọ́n nínú ìlú tiẹ̀ wọ́n gbẹ́ kòtò dé wọ́n wá fi sàríà síbẹ̀. Ṣé sàríà yẹn ìgbà tó ti fi òtẹ̀lú sí ẹni tó fẹ́ òtẹ̀lú àwọn náà ló mọ̀ bí ọmọ yẹn ṣe lọ sínú igbó fún 56 days. Ó wá bá Tinubu ó wá ń bá ń fa wàhálà bó tilẹ̀ jẹ́ pé ó ti sọ̀sọ̀kúsọ lóríṣiríṣi sórí àgbàgbé. Ọjọ́ kejì tí òun sọ pé òun fẹ́ ju ààrẹ olórílẹ̀-èdè ni wọ́n ti jí àwọn ọmọ kó òun fẹ́ káwọn àgbáyé wá kí wọ́n bá wọn yẹ̀ wò ìdí tí ẹni tó gbọ́mọ pamọ́ mọ́ ìgbọ́mọ sílẹ̀ òun fẹ́ mọ̀. Tinubu dáhùn ní ọkàn ò mọ́ mo dẹ̀ láìkì ọ̀rọ̀ tí bàbá yẹn sọ mọ́ àrí pípẹ́ bàbá àgbàlagbà pé tòótọ́ bàbá àgbàlagbà ni kó bá jà kó bá fà wàhálà o ó kàn ní ọkàn ènìyàn ò mọ́. So now ó rí i pé gbogbo verse tán ti ṣe tó máa sọ pé Tinubu must go release the children of Ọ̀yọ́ state tán ti kó sínú gbó ó di oṣù kẹrin ó di oṣù karùn-ún ní àkókò tó máa ti máa ṣe ìbò yẹn náà wọ́n fi campaign gbogbo aṣọ tán ti ṣe sílẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ ni o aṣọ ìṣèlú mọ́ òun gan sì ó ti sọ pé òun tiẹ̀ lọ sọ́lùdé kò sí lórí ìjọba mọ́ wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ níwò ẹ̀fọ́ òun ṣẹ̀fọ́ àtàn àdìtìmúlẹ̀ olè mú lóko àwọn ọmọ Èkó á ní olè ń sá lọ ṣé kò sá lọ ń tì í ṣùgbọ́n wọ́n ní tó òyìnbó bá fẹ́ fi àga sílẹ̀ tó fẹ́ kúrò nípò kí ló máa ń ṣe wọ́n náà ṣu sága ó ti ṣu tiẹ̀ náà sága báyìí ó fẹ́ wá rúlu Nàìjíríà torí pé Fúlàní wà lẹ́yìn ẹbí ké ó wá lọ gbé sàríà wọlé ó ní àwọn ló béèrè fún ó dẹ̀ fi sínú òfin so kán lè fi sàríà tí mú Ìgbòho àbí ẹ̀yin kìrìsìtẹ́nì ló máa jìyà o àní ṣe mí gan fún àwọn Yorùbá lóbìnrin gbogbo ẹ̀kọ́ tó ti kọ́ ó máa wà useless gbogbo school tó ń lọ ó máa wà useless tó bá di jẹ́ pọ̀ Ọ̀yọ́ state lẹ́wà o so the best of the best ni pé kán sá kúrò lọ́yọ́ state mo náà fẹ́ sá lọ Èkó ó ní àwọn Ọ̀ṣun ó ní àwọn tí Ọ̀ṣun bá wà lọ gbà ń kọ́ ṣe é pé bí àwọn tó wà ní 32 village yẹn nìyẹn àwọn náà sá kúrò nílùú wọn wọ́n sá lọ sínú
ìlú sí Ìlọrin àtàwọn bòmíràn tí ò bá ṣe pé bàbá Tinubu ni tí nǹkan ti sọ pé Ìgbòho gbọ́dọ̀ wá síbẹ̀ ṣá nígbà tí bàbá Tinubu gbọ́ Ìgbòho náà sọ mọ́ra nínú ọ̀rọ̀ ó ní kíákíá náà sọ pé má bọ̀ ẹ rò pé ó easy bẹ́ẹ̀ láti máa sọ pé kó máa bọ̀ so òun lọ nínú igbó ó ń lọ káàkiri ó tí nù ń bọ̀ lélẹ̀ Èkìtì mo dẹ̀ mọ̀ pé nígbà tó máa dé Èkìtì èrò á pọ̀ jù kékeré lè tẹ́ rí wọn yìí o tí rèé ó kékeré wọn fàyọ ni pé within a month ó rèsì 80,000 Yorùbá sójà ó ṣeéṣe kí gbogbo sójà wọn kẹ má rí ìbọn lọ́wọ́ wọn o wọn náà ti fẹ́ rí ìbọn takabọ̀là náà ń gbé dání wọ́n dẹ̀ mú Fúlàní ẹ̀yin náà ti rí gbogbo Nàìjíríà àwọn náà ti gbé wọ́n ti wá rí pé ẹ jẹ́ ká dàbí ti Ìgbòho tó bá jẹ́ pé ìbọn la máa fi ṣe àti àdá àtọkọ̀ àwọn pípọ̀ yà pa wá tán o wọ́n padà sí ìpínlẹ̀ bàbá wọn nìyẹn tó wáyé pé èmi náà gbà fún Ọ̀ṣun gbà ẹ lọ́hùn-ún èmi náà máa ṣe kí ni màá máa ṣe wòlíì Ọ̀ṣun ṣùgbọ́n èmi fẹ́ sọ fún yín pé ohun tí Jésù gbélé mi lọ́wọ́ ó jù yẹn lọ báwo ló fẹ́ mọ Bíbélì báwo ló fẹ́ mọ Kòránù èmi mọ Kòránù mo mọ Bíbélì mo kà á mo mọ oríṣiríṣi nínú ẹ̀ Bíbélì tí àwọn pásọ̀ wa gbé dání ìkan náà ni ṣùgbọ́n ohun tí èmi tó Ọlọ́run bá mi sọ nínú ẹ̀ ó yàtọ̀ sí gbogbo tí oníkálukú wa mọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin Kìrìsìtẹ́nì lónìí kẹ́ lè ṣe nǹkan tí Bíbélì sọ ni ẹ gbàgbé gbogbo nǹkan tá à ń sọ yìí pé Fúlàní bọ̀ wá ń kọ́ńkà wa sàríà lọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ à ń tanra wa nìyẹn o a jẹ́ pé àmọ́ nǹkan tá à ń ṣe àwa la fúnra ń problem o Christian ló ní problem kì í ṣe Ọlọ́run o Ìgbòho ń ṣe tiẹ̀ ní physical ó yẹ kẹ́yìn lè ṣe tira yín ní spiritual ìwọ Christian tó ní Sunday ló tẹ gbàgbọ́ ó gba Sunday gbọ́ ṣé òun dáná oúnjẹ ó yẹ jálọ sínú ìwé Àìsáyà 58 ẹ jẹ́ ká sáré gbọ́ torí táìmù àti ń lọ ó dà nǹkan máa pẹ́ díẹ̀ lónìí bó tilẹ̀ jẹ́ pààyò tó àṣàgbìyànjú ìbàtà lè ṣe ó yẹ Àìsáyà 58 verse 13 kí ló sọ. bí ìwọ bá yí ẹsẹ̀ rẹ kúrò ní ojú ọjọ́ ìsinmi láti máa ṣe àfẹ́ rẹ ní ọjọ́ ìsinmi tí ìwọ sì gbà pé ọjọ́ ìsinmi ní àádùn ọjọ́ mímọ́ Olúwa ọlọ́wọ́ tí ìwọ sì bọ̀wọ̀ fún tí ìwọ tún ìwà rẹ̀ tàbí tẹ̀lé àṣẹ rẹ̀ tàbí tó ọ̀rọ̀ rẹ̀ lókùnrin rẹ̀. Níbi tí a kà yẹ ó ń ṣàlàyé pé ẹ jẹ́ kí amut gbígbé òfin kalẹ̀ ní ọ̀nà ara wa yàtọ̀ sí àṣẹ Olódùmarè ni à ń sọ níbẹ̀ yẹn tí o kà ọjọ́ yẹn sí mọ́ tó dẹ̀ wá ń ṣe bó ṣe wẹ̀ gbogbo kìrìsìtẹ́nì tó wà ní gbogbo àgbáyé whatever name your church is that is what you are doing you are against God. Am I the one who wrote the Bible? Am I the one who wrote this Isaiah chapter 58 verse 13 before Jesus come? Wọ́n ti kọ sílẹ̀ ẹnìkan máa sọ pé Jésù ló yí ọjọ́ sábàdé padà níbo ló ti yí padà àwọn òpùrọ́ wọn lè rí kà ní Bible wọn kàn ṣàdé múbì kan wọn mọ ẹsẹ̀ kan ọjọ́ tó gòkè lọ́rọ̀ ọ̀run ọjọ́ Sunday ni tó torí ẹ̀ ó ti sọ pé kán máa rántí òun lọ́jọ́ Sunday tí ó sọ pé kán ti rántí òun ibo ni Jésù sọ pé kán rántí òun yàtọ̀ síbi tó ti ń jẹ oúnjẹ alẹ́ Olúwa báwo yẹn ṣe máa ń purọ́ ná ẹ̀ṣẹ̀ burúkú èmi náà ti bá wọn dẹ́ṣẹ̀ rí o Ọlọ́run lè dáríjì wa tá a bá tọrọ ìdáríjì o tá a ṣìyàn lọ́nà ṣé Bíbélì ṣe ó ní ya ọjọ́ yẹn sí mímọ́ ká Ọlọ́run sí wọ́n wá ní wọ́n tẹ̀ wá di wípé wọ́n wá wá ọ̀nà tó wù wọ́n wá tún kọ ọ̀rọ̀ tó wù wọ́n nǹkan tó wù wọ́n náà wá ń ṣe tí ẹ̀dẹ̀ wá rò pé inú Ọlọ́run á dùn sí wa
ẹnìkan wá tàn wọ́n jẹ ẹni tó tàn yín jẹ òun ò jẹ̀bi náà ṣé mo rẹ ta ló mọ ẹni tó tàn yàn jẹ ń sìn ẹni tó change ọ Saturday sí Sunday tó pè lọ́jọ́ Olúwa ṣe rò pé jẹ̀bi ni ẹ̀yin mẹ́ni tó jẹ́ ni Jezebel ṣé Jezebel ó wá jẹ́ ọmọ Ọlọ́run ta ni Jezebel ìbéèrè ni o who is Jezebel what level is 33 55 77 99 66 èwo lẹ rò pé Jezebel máa jẹ́ ó máa bá 66 wá ni àwọn ògbólógbò bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn Jezebel gbogbo àwọn obìnrin tí wọ́n yẹ á tí orí sínú ṣọ́ọ̀ṣì á wà sọ́run gbogbo òrùka kún wọn á kún ẹsẹ̀ wọn á kún gbogbo ara wọn wọn mọ̀ pé Jezebel ló ń wà bẹ́ẹ̀ ẹ̀yin ò ká báìbù yìí ni ẹ̀rí kanú báìbù yìí ni àṣírí tí Babalọlá tó wá fún wa nìyẹn o torí kò séèyàn tó lè déjọba ọ̀run Ọlọ́run tún wá nílẹ̀ Yorùbá ó tún yan Babalọlá wọn wá dá sí ìsílẹ̀ ó wá fún ọ ní guideline many churches àwọn náà tẹ̀lé lẹ́yìn náà àwọn abroad ò sí gbogbo sí church tó ní tó ṣe bí tiwa ní gbogbo abroad tó bá rí wọn no matter bí power of God is in their life wọ́n máa rí ní ìjìnlẹ̀ wọn náà wọ́n á rí aago ọwọ́ wọn tó wẹ́ pé is with either gold or whatever pé tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó tọ́ àwọn mọ̀ pé àwọn kan yóò ní jẹ́ wọ̀run ó kọ́ sí Bible bẹ́ẹ̀ náà ǹjẹ́ àríkà ó sọ fún wa I'm a good artist I can carve I can mold but I left everything ìbàlẹ̀ dọ́run ó ní kí ni èrè ẹ̀ ẹni tó mọ èrè look at what the brother of Moses do Aaron ó lọ gbẹ́ èrè fún wọn I will never do that àwọn kìrìsìtẹ́nì gbére pásọ̀ ń gbẹ́ èrè fún wa báyìí wọ́n ní ká máa dáwó tẹ́ bá dáwó ẹ̀ ní dọ́run gbọ́dọ̀ tí kàn bá gbọ́ tó wó ní nǹkan tá a máa fi dọ́run ni àwọn nǹkan tí ẹ ká ṣe ni wọ́n pa wá kú lọ ń sìn Jésù ò yẹ kó ti mú àwọn èèyàn fẹ́ lọ sọ́run ìgbà tó rí pé kò lè ṣẹlẹ̀ wọ́n pọ́níṣì wa wọ́n pa wá bóyá a lè ronú pàdà káàtẹ̀wá rẹ̀ nìkan kan gbogbo ìran dẹ̀ ń lọ lóríṣiríṣi ṣùgbọ́n ilé tó jẹ́ràn gangan ìran Bíbélì kò sẹ́ tó rí. Tell me the church you hear this one ta ló ń wà sún orúbí ilé tó ń gbọ́ yìí àwọn èèyàn fẹ́ gbọ́ nǹkan tí à ń sọ yìí o tọ́mọ asọ̀rọ̀ ń sẹ́ á sọ fún mi pé kóòtù ni à ń ṣe nǹkan tá a pè ní ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wá torí pé Bíbélì ò sọ bẹ́ẹ̀. ok Jeremiah 17:21-24 ẹ jẹ́ ká tó gbọ́ ti Jeremiah náà 17:21-24 àwọn wòlíì kankan lẹ́sẹsẹ là ń ka àwọn wòlíì wọ̀nyí o láti Genesis láti bẹ̀rẹ̀ o àti di Jeremiah ń sìn kí ni Jeremiah náà ń sọ nípa ẹ̀ Jésù wá mú gbogbo oyè mọ́lẹ̀ Jésù wá sọ gbogbo ẹ̀dànù ó ní pé ẹ̀ cancel ẹ̀ Sunday ni Ọlọ́run adáríjì yín Fúlàní apàṣẹgẹ wọ́n ti gbà Ọ̀yọ́ lọ ó yẹ jẹ́ ká o ok ẹ máa gbọ́ nǹkan tó sọ o take it to yourself and bear no burden on the Sabbath day Yorùbá pé kán má gbé ẹrù kán má gbé ẹrù sórí ìyẹn ni pé mo rántí ìgbà tí mo wà ní títí dìgbà tí mo wà high school màmá mi á lọ gbẹ́mu lọ́jọ́ Sunday láàárọ̀ kùtùkùtù ẹni mo tí bàbá mi ti dá ó máa lọ gbé àrù bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà tó dàgbà ń sìn at the age of 94 ó ti ń pariwo orí ń ta mí o orí ò ṣe níta ẹrù tó yẹ pé èèyàn méje kúrò nìkan ló máa rù pé kọ́wọ́ lè ràn wá lọ sí school kí gbogbo á lè jẹ́yàn gidi. ok now òun á tún lọ ṣọ́ọ̀ṣì á tún gbá ṣọ́ọ̀ṣì á tún lọ ṣe kí ni á tún satisfy bàbá mi láti lọ bá gbẹ́mu torí dídán ni kán gbẹ́mu yẹn wálé kán bá lè rówó ẹ̀ṣẹ̀ ni o. so 22 kí ló tún sọ. bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe gbé ẹrù jáde kúrò nínú ilé yín ní ọjọ́ ìsinmi bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe iṣẹ́kíṣẹ́ ṣùgbọ́n kí ẹ ya ọjọ́ ìsinmi sí mímọ́ ó tó gẹ́gẹ́ bí mo ti pàṣẹ fún àwọn bàbá yín. ó tó wọ́n ti pàṣẹ fún àwọn baba ńlá wa ṣùgbọ́n lọ́jọ́ òní lọ́jọ́ Sunday tàwa ní àyàn láàyò tán gbé fún wa tán náà gba sátidé lọ́wọ́ wa wọ́n náà gbé Sunday lé wa lọ́wọ́ àwa bẹ́ẹ̀ sì ń yí òwe yẹ wọ́n ní nítorí pé tí èèyàn bá
ètò fọ́ wọn náà èèyàn náà ní túmọ̀ kìnìkan wọn túmọ̀ ẹ rò pé ọlọ́run tó dá Yorùbá kò mọ nǹkan tó sọ tó fún ọ lówe tó fún ọ ní oríkì ẹ gbọ́ bí Ìgbòho ṣe ń kí ọlọ́run ni bó ṣe ń gbàdúrà sí ọlọ́run ni bó ṣe ń sọ̀rọ̀ nípa ọlọ́run ni àwọn wo ló lè sọ bẹ́ẹ̀ yẹ the white people have no right for no time for those things mo náà ti ráyè fún àwọn nǹkan yẹ ó débẹ̀ sí ó wá gbogbo àkókò tó fi bọ́ ọlọ́run sọ̀rọ̀ Yorùbá ló ní náà ẹ lọ wojú ẹ̀ mọ́ ifá là kó yìí bá lè yé wa ni tó bá yẹ pé kò fa là ń sìn àwọn máa doubt ọlọ́run sọ fún wa pé that is Yorùbá I choose Yorùbá that is the meaning real Yorùbá man ilé òun ti fake ó ní ọjọ́ yẹ gbọ́dọ̀ gbẹ́rù tẹ̀ wá gbọ́dọ̀ ṣiṣẹ́ kí iṣẹ́ kankan iṣẹ́ tẹ̀ fi ní làágùn ṣùgbọ́n lónìí ọjọ́ yẹn ni màmá mi ọjọ́ sábàdé yìí ní gbogbo àgbáyé máa fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́ mi gbogbo èmi nìkan ni ó ń ṣiṣẹ́ níjọ́ sátọ̀dé èmi nìkan ṣoṣo ọjọ́ sunday èmi nìkan ló máa ń ṣiṣẹ́ more than thousands of company we have and I don't know maybe almost a million or more than workers èmi nìkan ló dá yàtọ̀ láàrin wọn ẹ máa fi ọlọ́run ṣeré ẹ ń fi ọlọ́run ta yín ìyá ìlàmú là ń jẹ lọ́wọ́ yìí o ó ti kìlọ̀ 3023 ẹ máa gbọ́ o ẹ̀ṣẹ̀ wọn o ẹ máa gbẹ́sẹ̀ àwa yìí o ẹ yẹ ká fún wa. ṣùgbọ́n wọn kò gbọ́ wọn kò sì tẹ́tí sílẹ̀ wọ́n mú ọrùn wọn lé kí wọ́n kí wọ́n má bàa gbọ́ àti kí wọ́n bá gba ẹ̀kọ́. Wọ́n fẹ́ gba ẹ̀kọ́ gbogbo ayé kọ̀ láti gba ẹ̀kọ́ warun kí ẹ̀ṣẹ̀ tí Mósè máa ṣe nìyẹn tó yẹ pé ó ṣòro láti délẹ̀ lérí ó ti máa ń gbọ́ lẹ́nu Ọlọ́run ní gbogbo àná àwọn Ọlọ́run líle ọjọ́ tí wọ́n á máa da gbogbo nǹkan rú tó náà máa ṣe ọ̀rọ̀ sọ lóde ẹ̀yin Ọlọ́run líle yìí tí bá sọ nísìnyí tí bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe pé mi náà ní dọ́run Mósè tó jẹ́ pé ó ní kò sí níwájú ẹ̀ kò dẹ̀ sí lẹ́yìn ẹ̀ tó níwà tútù bí àdàbà kò tí ì sẹ́yìn kan tá a bínú ayé níwájú ẹ̀ àti lẹ́yìn ẹ̀ ó ní sùúrù wọ́n máa tàn ní sùúrù wọ́n máa jẹ́ kó ṣọ̀rọ̀ sọ ó dùn ó ní ẹ̀yin Ọlọ́run líle yìí ṣé èmi àtẹ̀gbọ́n mi àwọn àtẹ̀lé bá yín pèsè omi ní tẹ̀bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sọ́lọ́run torí sọkúsọ wọn ó máa ń dùnyàn náà nǹkan táwọn ìṣẹ̀lẹ̀ náà ayé wa ń sìn nìyẹn o àdìtì wa wọn ò fẹ́ gbọ́ ẹ lọ wo àwọn fídíò tá à ń jù síta àwọn èèyàn tó ń wò àwọn èèyàn tó ń top print àmì tó ń top up tó ń sọ pé àwọn láìkẹ̀ èèyàn mélòó tí bá ti jùsẹ́ tí bá dọ̀dọ̀ ẹlòmíì tí bá tẹ̀ jùsẹ́ ẹlòmíì àwa tún ju tiẹ̀ sí mi padà á ju nǹkan tó ń ṣe ní ṣọ́ọ̀ṣì wọn lájú sí mi bẹ́ẹ̀ ni pé mo wàásù mo kàn wó pé ṣé mo wá wàásù fún ẹ ní àbí kíni èmi wàásù fún ẹ o mi wàásù fún anybody family mi èèyàn mélòó ló gba Ọlọ́run gbọ́nu family mi they are all born again but they don't want Sabbath day because it's a sin I'm doing nonsense mo ń darí àwọn èèyàn sọ́run àpáàdì ti pásọ̀ wọ̀nyẹn náà gbàgbọ́ okay 24 let's see what God's saying now. yóò sì ṣe bí ẹ̀yin bá tẹ́tí sílẹ̀ gidigidi sí mi ní Olúwa wí bí ẹ kò bá ru ẹrù kọjá ní ẹnubodè ìlú yìí ní ọjọ́ ìsinmi tí ẹ bá sì ya ọjọ́ ìsinmi sí mímọ́ tí ẹ kò sì ṣe iṣẹ́kíṣẹ́ nínú rẹ̀ nígbà náà ni wọ́n wọ ẹnubodè ìlú yìí àti ọba àti ìjòyè tí ó jókòó lórí ìtẹ́ Dáfídì àwọn tí ń gun kẹ́kẹ́. ó ń sọ ìyẹn tó bá pa mọ́ nìyẹn o tí ò ń ṣe àwọn àṣemáṣe wọ̀nyẹn ẹ̀yin tẹ́ ní ẹ̀yàn Sunday ṣé bóyá Ọlọ́run ṣe gbà á sílẹ̀ ní Bible nìyẹn from frepan to fire ni àwa fi ṣe àdé ń sọ pé à ń gbàdúrà Ọlọ́run kọ́ jẹ́ Ọlọ́run àánú ni Jésù jẹ́ Ọlọ́run àánú ni tí àdúrà fi ń gbà if not so àdúrà ọgbọ̀n tẹ̀ nígbà ṣùgbọ́n ó ti dé góńgó ẹ̀ ń sìn ó ti sún Ọlọ́run fún rẹ̀ àti Jésù
torí pé a ti waste a lot of time kéèyàn náà ń travel pé òun ò ní pẹ́ dé just to 2 days now ó fẹ́ lọ pé ọjọ́ méjì tí Jésù ti lọ ó dẹ̀ fẹ́ padà wá sílé kó wá kó àwọn èèyàn fẹ́ lọ and we are delaying. No single Christian obeying the Sabbath day. Àwọn míì tó tẹ̀ ní àwọn obey ẹ̀ kí ló ń ṣe kí ló ń ṣẹlẹ̀? Well, I don't know much about the Sabbath day church or what they call them, the 7 days. I don't know much and I don't want to know because nothing concern me with church. Kò sí nǹkan tó kàn pẹ̀lú church. What concerns me is the word of God. My Bible is enough for me. That's why I tell pé mi ní interest láti máa ka àwọn ìwé ìtàn. Màá sọ pé tí wọ́n gbé ìwé lé mi lọ́wọ́ pé kí n kà máa ní Bible mi tí a yá fi parí mi lè kà tán. Because every year mo gbọ́dọ̀ parí Bible from Genesis to Revelation. Oṣù mẹ́fà náà fi kọ Bible. Àwọn tó kọ Bible tẹ̀rí wọ̀nyẹn. Síbẹ̀síbẹ̀ wọ́n jó wọn ni. Kò sẹ́ tó jó mi o. Ṣùgbọ́n lónìí àwa fúnra wa la máa para wa. A dẹ̀ ń para wa lọ. À ń para wa lọ. Torí pé a kò fẹ́ Ọlọ́run. Okay, next verse. Nígbà náà ni wọ́n ó wọ ẹnubodè ìlú yìí, àní ọba àti ìjòyè àti tí ó jókòó lórí ìtẹ́ Dáfídì, àwọn tí ń gun kẹ̀kẹ́ àti ẹṣin, àwọn wọ̀nyí pẹ̀lú ìjòyè wọn, àwọn ọkùnrin Júdà àti olùgbé Jerúsálẹ́mù, wọn ó sì máa gbé ìlú yìí láéláé. Ṣé gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn? Wọ́n sì fi máa. Ṣé gbọ́ nǹkan ẹni sùúrù? Ṣé gbọ́ nǹkan tí Ọlọ́run sọ bẹ́ẹ̀ yẹn? Tí ẹ bá fẹ́ gbélé Yorùbá ẹ̀yin kìrìsìtẹ́nì, ìbànú àwọn Ọ̀yọ́ ti lè padà o. Tí ẹ̀yin kìrìsìtẹ́nì bá lè jí, kò sí nǹkan tí Ìgbòho lè ṣe láàrin yẹn. Torí Sàríà ó against any religion, even though tó bá jẹ́ Mùsùlùmí, àwọn pé àwọn kan ní sálà, àwọn sálà yẹ nígbà tó wà ní north ni mo rí wọn. Ṣòkòtò wọn kò ń délẹ̀, àwọn yẹn ni tó mú ìrere yẹn ní ọ̀kúnkúndùn, ìyẹn ẹ̀sìn Mùsùlùmí. Àwọn yẹn ọlọ́pàá wọn. Ẹ lè ta ọtí mọ́, sìgá ẹ lè ta mọ́. Ẹ tí mọ mẹ̀mẹ̀. Ṣé kìrìsìtẹ́nì lẹ ti rí? Ilé aṣẹ́wó kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Wọ́n fi wọn máa lágbára o. Ẹ tí a bá fẹ́ mọ̀ nípa ẹ̀, ẹ ṣáà dára lọ sí Iran àti ìlú yìí ní ẹgbẹ́ Pakistan, that is Taliban. Ẹ lọ sí Taliban kí a mọ̀ bí a ṣe ń jẹ wọ́n, àwọn ọmọ olóbìnrin ẹ̀ wá mọ̀ pé tòótọ́ bí ẹranko náà ṣe rí, ọ̀hún ṣe èèyàn mọ́. Ọmọ ọdún 6 ẹni yí ẹsẹ̀ ní wọ́n fúnra ni wọ́n ti máa gbé ta. Gbọ́mọ ìta báyìí ọmọ tó bí adé gbé ta. Ẹ tí mo mẹ̀mẹ̀ èrè lẹ́ ń pè é. Bá ti rí pé mo jẹ́ kìrìsìtẹ́nì mo máa ń dẹ́rù bà yín, èmi ò máa gbé ẹ̀sìn lé lórí. Òtítọ́ èlèmí máa ń wà láti Genesis to Revelation, yẹn nǹkan tó ń bẹ̀ lèmi ń ṣe. Ilé tó bá kù mí kù máa ń bèèrè Ọlọ́run pé kúrú kù mí kù, what is the next tí mi ti ṣe, tell me kí n lè ṣe. I used to ask question and right wàá jẹ́ Mùsùlùmí àwọn béèrè question ọ̀n gbé sáré àwọn abáyẹn gbé question níbo wọ́n ló méjì kó béèrè question lọ́wọ́ tíṣà ẹni nígbà tí ó dáa ẹ lè máa wádìí o nǹkan tó ń bọ̀ wá sí Ọ̀yọ́ state. Mo bá yín gbàdúrà pé àwọn ẹ̀yà tó kù, ẹ̀yin tó kù bíi Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, Èkó, that's Lagos, and Ogun state. Mo gbàdúrà fún yín o, kọ́nà jẹ́ kẹ́ ẹ bọ́. Mo mọ̀ pé inú Tinubu ò ní dùn báyìí, tó mọ̀ túmọ̀ nǹkan tó ń sọ pé àwọn gbà yẹ. Bẹ́ẹ̀ sì lórí Tinubu náà fi ṣe àti torí Ìgbòho ló fi jẹ́ kó lọ fi ọwọ́ sófin yẹ pé kán lè kí àwọn onú Fúlàní lè máa dùn sí òun. Ìkà tó ṣe fún yín nìyẹn o. Ṣé èèyàn lẹ́ni yẹn ṣá? Gbà tó pé àwọn òbí ẹ̀ ò tiẹ̀ ń ṣe complete òbí ọmọ Yorùbá, ara mistake tí à ń ṣe nìyẹn. Àánú àwọn north náà ṣe mí láàárọ̀ yìí nígbà tó náà ṣe mí lójú sí pé ṣé mo mọ̀ pé àwọn tó ń rúlu north wọn ń ṣe ọmọ bíbí Haúsá, wọn dé ṣe ọmọ bíbí ìlú wọn yẹn. Ìbí kan nìyẹn tó pera ẹ̀ nígbà tó tọ̀ mú wà ń bẹ̀ ní Benue
ó dúró gbọ́n cháncháncán ilé tó wá pèrè ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ó ní there is no genocide. Ẹ máa wọ àwọn ní Ondo State ìyẹn náà ni pé kí n má darúkọ tó lórúkọ tó dáa ló ń jẹ́ ní Ondo State náà torí tí n bá máa sọ̀rọ̀ máa fẹ́rẹ́ fẹnu dẹ́sẹ̀ kí n má sọ̀rọ̀ nìkan má tẹ̀ darúkọ ẹ̀ káṣá mọ̀ pé Ondo State ló ti wá òun ni olórí wọn bẹ́ẹ̀ ó ní kò sí genocide ó ní kò tiẹ̀ sí pààyàn kò sí ìgbésùnmí kankan nílùú òun. Oh my God, ọjọ́ ìnú ẹ̀rù ti bà mí. Gbogbo nǹkan ṣe jágbajàgba bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tó wà nílùú yẹn ti kú àwọn dẹ̀ sọ̀rọ̀ kò dẹ̀ sẹ́ tó máa gbí ẹ̀ ní rí pásọ̀ kankan ẹ̀ ní rí àfa kankan gbogbo àwọn dẹ̀ dákẹ́ mìíràn àwọn tó àlókò kún yẹn tí wọ́n máa pariwo bẹ́ẹ̀ tó ń lọ ta báńdì àtòrú mi báyìí àwọn là ń pariwo bẹ́ẹ̀ torí wa àwa gan-an pè porí wa dàrú ta lórí ẹ̀ dàrú náà àwa àtàwọn tó wà ń lé tí àwọn tó wà ń lé kọ́ ló dà ní pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí wọn ká má sọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ̀tù bí ó ṣe rí ni mo sọ yẹ o nǹkan tá à ń rí nìyẹn o bẹ́ẹ̀ ni pọ́pọ́ ni ò ṣiṣẹ́ mọ́ ká má tẹ̀lé èèyàn tó bá ṣe Ìgbòho tó ṣe dìde ń sì tó ṣe jẹ́ káwọn èèyàn jí wọ́n ti sáré rí 80,000 more than 80,000 wọ́n ti rí bẹ́ẹ̀ sì ni bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó ń jáde tó ń bu wọ́n wà ń bẹ̀ o. Ok, next verse. Ìkìlọ̀ lélẹ̀ o ẹ máa ti gbọ́ ìkìlọ̀ o. wọ́n sì wà 27 27 ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gbọ́ ti èmi láti ọjọ́ ìsinmi sí mímọ́ tí ẹ kò sì rú ẹrù tí ẹ kò tilẹ̀ mọ ẹnubodè Jerúsálẹ́mù bí ọjọ́ ìsinmi nígbà náà ni èmi ó dá iná sí ẹnubodè wọn nì yóò sì jó ààfin Jerúsálẹ́mù run a kì yóò sì pa á. Ìyẹn ni pé iná yẹn ò ní kú ṣé àwọn tí ń jó náà báyìí náà tí ń jó ní Ọ̀yọ́ State Ọlọ́run má jẹ́ kí náà ilé kú o iná sàríà ó má ṣe o àwọn máa pààyàn àwọn kékeré Ìgbòho ń sapá ẹ̀ ó ń stop ẹ̀ nínú ilé arákùnrin yẹn ó ṣe wá dárò ẹ̀ ní sílé mi mọ̀ pé èèyàn bílẹ̀ burú ó mà ti ṣẹlẹ̀ ńgbà kan rí o tán pé yẹn ní Akíntọ́lá òun náà ṣe tiẹ̀ ó fẹ́ràn ó kórìíra ìran ẹ̀ ó wá lọ mú Fúlàní tira ilé náà tún bẹ̀rẹ̀ tiẹ̀ ó mà yìí Ọ̀yọ́ òun náà ló gbé náà kọ́ ti Kwara kúrò lọ́wọ́ wa Ọ̀yọ́ òun náà ni náà bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn odidi 180 ló ti wà nínú igbó báyìí tàrí wọn báwọn ti tà wọn àtàwọn ọmọ àti ìyá wọn ti pa bàbá wọn lẹ́sẹ̀kẹsẹ̀ àtàwọn ọmọ tó yẹ pé ó ti bàlágà tó ti téèyàn bá ti wo abẹ́ wọn báyìí àti rí i pé ilé ti ń di ọkùnrin gbogbo ẹ̀ náà pa sọnù wọ́n fọ̀bẹ gé wọn lọ́rùn àdá wọ́n fi gé wọn lọ́rùn bí ẹni gé ewúrẹ́ wọ́n pa wọn bẹ́ẹ̀ nípa ewúrẹ́ bẹ́ẹ̀ sì ló nítumọ̀ mí ní àǹfààní láti máa ṣàlàyé síkírìtì yẹn fún wa àwọn ọdẹ ló máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹ òun náà lè jẹ́ kéré àwọn ọdẹ gbogbo wọn tètè ya tẹ̀lé bàbá Ìgbòho lẹ́yìn ṣùgbọ́n àwọn tó jẹ́ ọ̀tá Yorùbá wọn máa tẹ̀lé Yorùbá lẹ́yìn wọn tẹ̀lé bàbá Ìgbòho lẹ́yìn o wọn tẹ̀lé èrò ẹkùn nítorí pé kí ni àwọn gbà yìí pé àwọn ń ṣọmọ Yorùbá ṣùgbọ́n ń sọ èdè Yorùbá àtàgbà àtọmọdé wọn wà ń bẹ̀ o ọ̀tá náà jẹ́ fún Yorùbá ṣùgbọ́n iye wọn ò sí báwo ni wọ́n ṣe máa ṣe ó ní nǹkan tọ́lọ́run máa ṣe ni ó máa rún ó máa jó ọlọ́njọ́ má jẹ́ kí Yorùbá jó ok torí àwọn chapter 17 Jeremiah 17:27 làkàtàn yìí ẹ jẹ́ kí a wò ó mo fẹ́ round up torí kò sákòókò mọ́ ṣe rí Jesus give us chance to observe the biblical bans against work on the Sabbath day. Ó fún wa lórí ọ̀fẹ́ yẹn ká wò àwọn nǹkan spiritual tí ó lè má jẹ́ kéèyàn sin Ọlọ́run tàbí tó lè jẹ́ kéèyàn sin Ọlọ́run ká wò Bíbélì ṣe kọ́ àti gbogbo àwọn akitiyan tí ó sọ̀gbà yìí ká láti máa ṣiṣẹ́ kéèyàn ṣẹ́gi kéèyàn dáná lọ́jọ́ Sunday tí a náà yàn á dáná
àwọn míì á lọ ṣe ayẹyẹ tó máa bímọ tó máa ṣe àwọn aṣèkómọ lọ́jọ́ Sunday tó wọ́n bí níjọ́ Sunday. A ti gbà pé Saturday àti ẹ̀ mọ́ pé sábàdé ni àdẹ̀mọ̀ pọ́jọ́ Olúwa ni àdẹ̀mọ̀ pọ́jọ́ ìsinmi ni tọ́lọ́run ti yà sí mímọ́. Àwa ti yan tiwa gẹ́gẹ́ bí èṣù gbélé wa lọ́wọ́ láti 300 years tí Jésù ti lọ. Wọ́n ti gbé jẹ̀bẹ̀ lé wa lọ́wọ́ tá a dẹ̀bẹ̀ sí ń pọ́n tá a ń gbé gẹ̀gẹ̀gẹ̀ àtúnṣe báṣubàṣu tó bá Bíbélì mu ó dẹ̀ tẹ́ gbogbo alọ́rùn. Ta la fẹ́ blame sí? Ẹ lọ wo àwọn Europe. Ó yẹ kí n ṣàlàyé àwọn kankan fún wa bẹ́ẹ̀ ní ti Europe náà ó ń ṣẹlẹ̀ náà ní Europe. Kí la ti fẹ́ ṣe àwọn lè sí? Kí la ti fẹ́ ṣe wọ́n sí? Ní the same thing tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa náà ló ń ṣẹlẹ̀ ní Europe. Ẹ bá gbọ́ àwọn ìyẹn náà ńkọ́? Àná àṣeyín. Even though ìròyìn tó ń lọ lọ́wọ́ ní Amẹ́ríkà tí Trump wà. Trump gbìyànjú láti ṣèyí òfin torí pé àwọn ọmọ ẹ̀ kán lè wà nínú ayé kán lè gbádùn ayé. Lóòótọ́ Catholic lòun ṣùgbọ́n mọ nǹkan tí ẹ̀sìn alákatakítí túmọ̀ sí. Kì í ṣe mùsùlùmí ló ń bá jà o. Ṣé mọ̀ pé àwọn Amẹ́ríkà ló ń ṣọ́ Iraq kí wọ́n porúkọ ẹ̀ ìyẹn ni Qatar àti Iraq àti Saudi. Amẹ́ríkà ló ń ṣọ́ wọn. Iran àti Amẹ́ríkà ń sìn ti ń jagun lọ́wọ́. Òun dẹ̀ sọ pé wọ́n ti ń pa àwọn ọmọ Amẹ́ríkà náà. Àwọn Amẹ́ríkà náà dẹ̀ ń búrò gbogbo nǹkan tó ṣe iyebíye nínú wọn. So àti tó ń bọ́ sínú ọ̀wọ́n gógó nǹkan sìn. So ó ti mọ orú èèyàn tán jẹ́. Even though Saudi wọ́n fẹ́ kí Amẹ́ríkà kó fẹ́rẹ́ lè run gbogbo àwọn alákatakítí kó rùn wọ́n sọnù. Wọ́n ti rí wọn ní Nàìjíríà o. Àti rí àwọn oríṣiríṣi òyìnbó ní ìjẹta èèyàn 7 náà kó tó jẹ́ Pakistan. Ní Èkìtì èèyàn 4 náà rí nílùú kan tán pè ní Ìyìn. Ní inú igbó Mexicans náà rí nínú igbó Ọ̀yọ́ Park. Ní Ogun State bẹ́ẹ̀ náà ṣe kó wọn pẹ̀lú Igbo. Igbo ń bá wa ń jagun àti wọ́n fẹ́ gba Èkó lọ́wọ́ wa àti gbogbo ìlú wa gbogbo àwọn ìlú tó wà nílẹ̀ Yorùbá gbogbo ilé tó wà ti gbó àwọn ló máa rà á. Nǹkan tẹ́ lè ṣe nínú ìlú wọn náà dánwò pẹ̀lú yẹn ìyẹn ò tẹ́ ń ṣe problem. Kan tó wá wù wọn kan gba gbogbo ayé ìyẹn ń ṣe problem. Àwọn náà ló dá wà lálẹ́ ní South Africa ìyẹn ń ṣe problem. The biggest problem lè tó tẹ̀ ń gérí yàn. A mọ̀ pé Ọlọ́run lè bá kó sínú àwọn Igbo kan ronú pé àdá tó bá fẹ́ ni o. Ṣùgbọ́n tó wáyé pé ọmọ Ọlọ́run náà ni wọ́n lóòótọ́ àtòdodo àwọn á mọ̀ wípé ayé yìí ò ń ṣe ibi téèyàn dúró sí for life. So ìgbà tó yẹ pé ibi tán ti rówó wọn náà ló jẹ́ kí ọmọ àná kùnà téèyàn bá lówó tó jìyà fún òní máa ṣe bẹ́ẹ̀ ṣe ìranù kiri náà kó máa ní òun ra gbogbo property kiri. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́yìn dání nǹkan tó yẹ pé òní gbádùn ẹ̀ ọ̀run òní dé ayé òní gbádùn ayé òní gbádùn ọ̀run. Ẹ jẹ́ ká bọ́ títorí Fúlàní tí òun náà ń ṣe ilé tó ń ṣe fún wa kò mọ̀ pé àwọn òyìnbó yẹn ń lò òun ni òun náà máa run wọn tán ni. Kó lọ béèrè ní gbogbo àwọn northern Nigeria Africa gbogbo North Africa ṣé àwọn Fúlàní ló ń gbé bẹ́ẹ̀. Àwọn òyìnbó tó wá láti kíní ní Middle East ẹ béèrè lọ́wọ́ South Africa àwọn òyìnbó oríṣiríṣi ló wà ní South Africa. Nǹkan ń bọ̀ wá sórí ilẹ̀ Nàìjíríà ló jẹ́ ìlú dídú tó tóbi jùlọ òun la fi bẹ̀rẹ̀ ń bẹ̀. Àwọn nǹkan yẹn jinlẹ̀ bẹ́ẹ̀ yẹ mo kàn tún sọ àárín kan fún wa ní àṣírí kan mo kàn tún sọ fún wa yẹ. So tí wọ́n bá rò pé àwọn ọmọ kọ́ńkà tí ẹ̀yin kìrìsìtẹ́nì bá fún wọn láǹfààní kan kọ́ka ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe kọ́ńkà Ọ̀yọ́ tẹ́ bá fún wọn láǹfààní kan kọ́ka yòókù àánú ṣe mí fún ẹ̀yin tí ẹ wà nílé àtẹ̀yin tí ẹ pera yín ní kìrìsìtẹ́nì ìyẹn ni kò jọ́ṣọ̀ká kò jọ́ṣòkò ni kìrìsìtẹ́nì tẹ́ jẹ́. So tẹ́ bá dẹ̀ wá ronú pé àdá tí a bá lè rí èèyàn 10 ní gbogbo ilẹ̀ Yorùbá ó ṣe ṣe kí Jésù kó yí kíní yẹn padà. Ṣèbí ìbá tí a ti rí nìgbòho fi fà á kékọ́rí tó ń jagun fún yín lọ tí Ọlọ́run fi yàn án. Ẹ lọ béèrè
tẹ́ bá mọ̀ tán ẹ rí i pé ìdí tí a fi bí Ìgbòho nítorí ọjọ́ òní ni òun nìkan ni ìyá ẹ̀ ṣe kí ni ìyá ẹ̀ wọ́mọ kó tó rí bí wọ́n tún bí wọ́n bí sínú ṣọ́ọ̀ṣì ọ̀nà fi ń pè Sunday o gbogbo ẹ̀ ló sọ nínú kíní yàrá àǹfààní láti play ẹ̀ fún wa ó tún sọ̀gbà ayé ẹ̀ kẹlẹ̀ mọ́rọ́ èèyàn tó jẹ́ kò bá ìsọ̀rọ̀ ẹ̀sìn wá o ọ̀rọ̀ Yorùbá torí Ọlọ́run nípinnu lórí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ̀yin kìrìsìtẹ́nì ni ikú ẹ̀dá bẹ̀ ẹ̀yin ni ẹ jẹ́ kí Jésù ṣe nǹkan tó yẹ kó ṣe tẹ gba Sátánì láàyè tẹ yan Sátánì láàyò tẹ sọ̀rọ̀ Bíbélì kodò àti pásítọ̀ o àtọmọ ọjọ́ o àwọn àṣemáṣe tí ẹ ṣe nìwọ̀nyí tó bá wù yín ẹ gbà á tó bá wù yín kẹrò péré ni látọdún 5 tá ti ń polongo ni tá ti ń sọ̀rọ̀ yìí ó dà nípa à ń ṣeré bíbà ló ń bà kò tí bàjẹ́ tán o ṣùgbọ́n tẹ bá dákẹ́ tìyàn bá yín dákẹ́ o tó bá dẹ̀ yá ojú yẹn wá mọ́ lẹ̀ ojú yẹn wá là kedere ṣùgbọ́n á ti late jẹ́ kí n sọ kíní kan fún yín o ní 99% tí Ìgbòho bá ti parí iṣẹ́ títí ara abatẹ̀ kúrò ní Nàìjíríà ẹ máa gbọ́ mi dáadáa o 99% kò sẹ́nìkan tó lè pa òun náà fúnra ẹnu ẹ̀sọ́ ẹgbọ́n nínú ọ̀rọ̀ ẹlẹ́kan ó máa lọ ó nílé sí lóyìnbó àwọn ọmọ ẹ̀ wọ́n á lóyìnbó àtìyàwó ẹ̀ á lọ bá wọn lọ́hùn àfihàn sí bíbáyé ó ti ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe iṣẹ́ tí Jésù ní kó wá ṣe ó ti ṣe bí ti David nìyẹn o David ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe ó dẹ̀ fi wọ́n lẹ̀ Solomon ó da gbogbo ẹ̀rú so àwọn Solomon ti ń dàrú báyìí àwọn ibi tọ̀yọ̀ wọ̀nyẹn ti dàrú wọn ti parí ẹ̀ wọ́n ti pọ̀ Solomon ti pọ̀ ìyẹn ló máa fi kó àlùwàlá kúrò ńlẹ̀ a sọ pé ó dìgbò ṣe fún ilẹ̀ Yorùbá tó wáyé pé nǹkan tẹ fẹ́ nìyẹn ẹ̀yàn yìí tẹ bá fẹ́ tó bá jẹ́ ìyè ni ẹ̀yàn láti tẹ̀lé nǹkan tí Bíbélì sọ tó bá jẹ́ pé Sátánì yẹn náà ló wù yín ẹ máa tẹ̀lé lẹ́yìn nǹkan tí Constantine tí ó wá gẹ́gẹ́ bí fallen angel tó fún yín gbogbo ayé tí gbogbo ayé dẹ̀ gbà sí ohun tó dára tó wá ní pé àwọn ní weekend tó fún yín week and end ìtumọ̀ ẹ̀ ni pé ọjọ́ méjì yìí ó week ó dẹ̀ máa wá sí òpin tó bá ní kan sọ ní bí Yorùbá ṣe máa ń túmọ̀ nǹkan ni mo ń túmọ̀ fún yín yẹn o ọjọ́ week end ọjọ́ tó yẹ kó jẹ́ ọjọ́ ìsinmi fún yín ọjọ́ tí a yà sí mọ́ fún yín ẹ̀yin wá yà sí ọjọ́ ìbànújẹ́ tí ẹ rò pé ẹ lè banú Ọlọ́run jẹ́ nǹkan tí àwọn ọmọ ẹ̀yìn Jésù ò ṣe for 300 years tí Jésù ò dánwò tí àwọn òpùrọ́ yẹn ń purọ́ mọ́ Jésù ẹ̀yin náà tó wá ń purọ́ mọ́ Jésù ẹ̀ tó wá ń kan Jésù mọ́gi lẹ́gbẹ̀lẹ́bùlẹ̀ kejì Ọlọ́run adáríjì gbogbo wa ó dá ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá àdúpẹ́ ẹ jẹ́ kí yẹ wá ṣe ẹni tẹ́ bá fẹ́ ni bàbá ẹni tí bàbá bá fẹ́ ló máa ń fi fún yín. Abraham wá ní pé ṣé ẹ wá ń run àwọn olódodo pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ yìí ni ó bẹ̀bẹ̀ mo wá gbàdúrà pé ẹ jẹ́ kí òdodo àwọn ọmọ yín tí ẹ pé wọ́n gbà yín gbọ́ lótìtọ́ àtòdodo tí iye wọn ò tí ì ṣe ẹ jẹ́ kí iye wọn ṣí kojú inú wọn ṣí kó má bàa báyé lọ kó má dàbí ti Ọ̀yọ́ state àdúrà tá à ń gbà nìyẹn lẹ́nu ọdún tó kù síwájú yìí àwa máa rí adùn á wá kò ní jẹ́ kán mọ̀ pé wàhálà ti wà òfin yẹn ti wà wọ́n ti bẹ̀rẹ̀ sí set everything wọ́n kàn rí pé 3 years 4 years tí Jésù bá ti dé wọ́n kàn rí pé lójijì gbogbo ilẹ̀ Yorùbá àti gba sàríà a ní there is a peace ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìparun ti dé ọjọ́ kan náà ni pé no more school for Western state and there is no any university again all university will turn to Islam university wọ́n ti announce ẹ̀ lẹ́yìn bí ìjẹ́ràn so gbogbo àwọn tó ti kàwé lóbìnrin kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ kò sí iléeṣẹ́ fún kankan láti gbà fóbìnrin they will stop wọn kò tí ń bàjẹ́ tẹ́lẹ̀ gbogbo ètò Awólọ́wọ̀ ti ṣe náà ti bàjẹ́ bàbá àwa gbàdúrà kó tó dìgbà yẹ ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí iye wọn ṣí kógun yìí kó lè dópin ká tẹ̀lé ríyàn mẹ́wàá là ń bẹ̀bẹ̀ fún sí ní gbogbo ilẹ̀ Yorùbá èèyàn mẹ́wàá péré ó ti tó ká lè gba Yorùbá sílẹ̀
bẹ́ẹ̀ ni kẹ́ ṣe fún wa ní orúkọ Jésù àgbàdúrà àmín àmín lórúkọ Jésù. Irú ẹkùn security network irú ẹkùn irú ẹkùn irú ẹkùn. Ẹni tó bá mọ ìtumọ̀ ifá ìlú ẹkùn ilé ẹ̀bà kò fẹ́ bá wa jà. Torí pé ifá ìlú ẹkùn ìlú tó bá ti dá ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn. Àwọn bàbá mi rẹ̀ ní ajá ò ní dógò ẹkùn láéláé ó ṣe bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀. Èmi ẹ̀ ní bàbá yìí pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí ìlú ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fáwọn bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láéláé. Torí pé mo mọ̀ yìí pé ìkẹ́kọ̀ọ́ nílò ogun kọ́ mọ́ bọ̀ ọ̀nà yín láéláé. Ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ rí ni. Ìpé ìkéjò lọ́nà. Èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó gbébọn lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. Mi ò sí lókè wọn. Báńdíìtì tí anybody tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n ẹgbẹ́ wọ́n sọ ẹgbẹ́ Sunday kò ń bọ̀ ń Kwara ọ̀gbọ́n bá fúnà níjà irọ́ ẹ má sì mí gbọ́ o Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security ìlú ẹkùn ọmọ lọ bá Fúlàní tí ń ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́jà o tó bá ṣe yẹn bọ́lọ́pàá bá pè ọ́ kì í ní dá sí o BDSS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó àgbà. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kì í ṣe bíkínátẹ́ ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàmọ́ lọ́wọ́ ẹ a máa kílẹ̀ ẹ̀ ni. Òkú ni eléyìí mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ àwọn fíjẹ̀lì wa pàápàá jùlọ olórí fíjẹ̀lì wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín lẹ́mọ̀ mọ́ sí ni lẹ́mọ̀ lọ lẹ́mọ̀ bọ̀ ni ẹ̀ ní parẹ́ láéláé gbogbo àwọn ọmọ tẹ bá ti ń kó lọ wọn mọ bọ̀ láyọ̀ àṣẹ bàbá mi ní gbogbo ọmọ tákàrà bá kó lọ sínú epo òun ni wọ́n ń kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá láti wá gbogbo àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kú ń bẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni torí pé yóò mọ ta sí yóò mọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ sọ Ọlọ́run ló jẹ́ káwọn ọmọ kú mọ́ ẹ lọ́wọ́ ẹ̀mí jábọ́ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan fún lásìlẹ̀ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni kan wá pàdé mi ọlọ́kadà kan náà àwọn ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí ẹ dákun bàbá Ọlọ́run ìjọba jẹ fún yín. Red Lion ó ṣe léṣe gan ni o. Red Lion mi gbọ́mọ yẹn ó ṣe léṣe gan ni ó rẹ̀ kó fẹ́ léṣe gan pàápàá tọrọkadà yẹn ó gbé ṣubú onímọ́tò gan orí ẹsẹ̀ lọ owó pọ̀ gan Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín. mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi màmá mi ẹ má bínú wípé mo pẹ́ débi báyìí ṣé mo pẹ́ Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà yẹn ò wá òkè dáadáa kọ́rọ̀ ọba tó láyé kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n ṣe ń ṣe é bọ̀ díẹ̀díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n cast irin sójú títì ni wọ́n wá da kankireti ni Ọlọ́run ọba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìbáraká ọ̀tọ́ lọ́jọ́ ìní gbogbo ẹni tí ọba rẹ̀ fẹ́ jọyìn ìwé ẹkùn security network voluntary ni wà gbowó ṣùgbọ́n ìjọba fi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì já sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tí a mọ̀ lò. Gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ẹ̀rù ẹkùn fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀
Kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìlú ẹkùn láti fi ṣe security fún àwọn fámìlì wa. Ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o. Tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn. Èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ̀ ọlọ́pàá sí ni o. Tí ẹ bá fura sí báńdíìtì kan tẹ rò pé eléyìí ìrẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá nǹkan ìjà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá.